but àtàná yẹn náà ni àwọn Fúlàní wá ti bọ́ta fún olóyè Sunday Igboho. Ẹjọ́ ṣe Sunday Igboho àti bọ̀dá wa dárí pọ́n níbi bíi ṣé wọ́n jọra wọn ni? Ṣé Sunday èwo ni ìkanra kí ẹ máa fi ìkanra ìtà máa jẹ́? Ṣé Sunday Igboho àti Mr. bọ̀dá wa níbi bíi ṣé wọ́n jọra wọn? Bọ̀dá wa l'Amẹ́ríkà ló deploy àwọn ọmọ ogun wá sí Nàìjíríà. Sunday Igboho làwọn Fúlàní. Oloye, you go cut soap for me. Ìgbà tó ń sọ̀rọ̀ àní Sunday Igboho ń sọ̀rọ̀ ló yẹ kó máa ṣe kíní kan. Okay, kò tún sọ̀rọ̀ mọ́ nísìn. Sunday Igboho, your silence is killing them o. Ẹjọ́ kí Sunday Igboho ṣe a tó continue tó bẹ̀rẹ̀ sí máa play fídíò yẹn lọ. Ìtàkùn tó ní kẹ́rin má gòkè àlọ́. God bless you. God bless you bàbá mi. Ẹjọ́ kí n tó continue láti máa play fídíò yẹn. Ẹjọ́ kí Sunday Igboho ṣe ṣé kó máa sọ̀rọ̀ àbí kó máa sọ̀rọ̀. Tí ó gbà tó ń sọ̀rọ̀ ogun kò tún sọ̀rọ̀ ń sìn wàhálà tún ti dé. Wèrè làwọn people yìí o. Let's continue. Let's hear from this guy first. Bàbá wa aládé ògo. Bàbá wa olórí pupa aládé ògo. Bàbá wa olórí pupa aládé ògo. Ìwọ lọkọ wọn ní Nàìjíríà o. Bàbá wa aládé ògo. Wọ́n ní lẹ́yìn àkàrà táwọn ojú ilẹ̀ ní December 25th táwọn fi ṣe Christmas fún wọn. And bàbá wa Christopher Musa àwọn náà ti bọ́ta. Wọ́n ní àwọn ọmọ ogun tí bàbá wa Mr. Daripon níbi tá a wà yìí. Wọ́n ní àwọn ọmọ ológun tó kó wá. Wọ́n ló kàn wá láti wá kọ́ àwọn ọmọ ogun Nàìjíríà ní àwọn sísítẹ́ẹ̀mù oríṣi sísítẹ́ẹ̀mù kọ̀ọ̀kan bákan bó ṣe máa mi ò mọ̀ o. Wọn àwọn náà ò jẹ́wọ́ tán. O. Wọ́n ní wọ́n kàn wá kọ́ àwọn ọmọ ológun Nàìjíríà ní àwọn sísítẹ́ẹ̀mù kọ̀ọ̀kan bákan ni. So àti ìmọ̀bi tó máa já sí báyìí nísìn torí gbogbo wa ń sẹ àmọ́ odó tá à ń dọ̀rà sí. Àti ìmọ̀bi tó máa já sí. Igboho ṣá silence is the best. Okay. Ẹnìkan ní kí Igboho kó má sọ̀rọ̀ ni. Ìgbà tí wàá tún sọ̀rọ̀ nísìnyí wọ́n tún ti wá mọ̀ wá. Òòṣà ọ̀tún kan. Òòṣà náà fi kan ra mú. Wọ́n mú òòṣà sọ́wọ́ báyìí tó bá gbọ́. Tàbá mú ẹ sọ́wọ́. Òòṣà wọ́n mú sọ́wọ́ báyìí ni. Àmọ̀ wá dáre. Sunday Igboho kí ló ṣe? Olóyè ẹ̀fẹ́ mi náà lọ ṣẹ̀. Mo láìkì wàhálà bẹ́ẹ̀ yẹn kó máa pariwo mi. Mo láìkì ẹ̀ burúkú. Ó ṣá cut soap for me. Ó ṣe gé ọṣẹ fún mi tí ẹ bá fẹ́ kó di wàhálà láàrin mi àti yín. Ó ṣá ó yá ẹ wá gé ọṣẹ fún mi. We need soap. A ní láti cut soap. Kó ṣá kó wá gé ọṣẹ fún mi. Mo ná tí mo tún lò lé ní Ọlọ́run ló máa ṣàánú. Ẹ ká gbọ́rọ̀ lẹ́nu bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀. Good news to Nigerian Christians and to non-Muslim Nigerians. And it may be good news to some few Muslims where they suffer insurgency too. As of yesterday, Donald Trump have sent some small portion of their troops to Nigeria in helping the insurgency going on in Nigeria. According to the information wey I gather, dem talk say the US commander for Africa don deploy some small amount portion of their troop to Nigeria. Say and they are here for bandit, Boko Haram, all these ISIS, say they wan come kpai them. Say because the one they did in Christmas Day, that Christmas gift they sent to Sokoto is not enough. Say because after that thing wey they send to Sokoto, that missile wey they send, say body no still tell them, say they still dey do nyaga, they still dey do nyogo. Say for this reason, say they gallant, they dey grand and they don come. And they say make Nigerians no panic o, say they are coming no be for individual Nigeria, say na for bandit. Say any Nigerian wey panic, e show say himself dey support bandits. And we no like they are coming, say himself dey among them be that. Say but individual Nigerian wey want freedom for their self, their safety, say make dem no panic, make dem relax, say they are here for the T group and bandit and jihadists. Say make Nigerians relax, say they gat us. So wetin una think for this news?
Anyway, share your thought on the comment section responsibly, and for those that love to cry, cry responsibly on the comment section. Thank you. Good news. Ẹ jọ̀ọ́ ká tó play àwọn Fúlàní. Kí ni thought yín? Ẹ jẹ́ káwọn náà rí thought yín ní comment section. Àwọn tó bá dẹ̀ fẹ́ sunkún náà tó fẹ́ wá sunkún, please sunkún responsibly. If you want to share your thought on this program, share your thought responsibly. And if you want to sunkún on this program, abeg sunkún responsibly. You are allowed to do whatever. Your opinions are well appreciated. Ẹ jẹ́ ká please ẹ ká ṣe show díẹ̀ kí tó máa pè. No. Ẹ má bẹ̀rẹ̀. Ìwọ tó bá fẹ́ pè wọlé, o lè pè wọlé responsibly. Àwọn tó bá fẹ́ sunkún, ẹ jẹ́ kí wọ́n sunkún responsibly. Àwọn tó bá fẹ́ dá sí responsibly. Ẹ jẹ́ ká rí comment yín ká tó bẹ̀rẹ̀ sí ní play àwọn Fúlàní. Wọ́n ti yarí, wọ́n mú Olóyè Sunday Igboho dání ni. Igboho ti rógo. Ó ti rógo. Àdìsá ẹ ti rógo lọ́wọ́ àwọn ọmọ Fúlàní. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Ṣáàṣì wà lórí live show, àbá sí lórí live show ká lọ sùn. Mi ò ráyè pàlápàlà o. Ṣáàṣì wà lórí live show, jẹ́ kí n lọ. Ṣáàṣì wà lórí live show. Èèyàn kan la rí comment lórí comment section ní YouTube o. Bóyá ká fi show lẹ̀. Ẹ jẹ́ á lọ sùn. Ẹ káwọn náà máa ṣe show ṣídìílẹ̀. Tẹ́ bá ṣe show ṣídìílẹ̀. Ṣebí ẹ máa comment. Ó yá. A máa bẹ̀rẹ̀ sí ní ṣe show ṣídìílẹ̀ nsìn. Kẹ́ lè máa comment. Ẹ̀rù máa play video mi ní play video mi tí wọ́n á ṣe àwàdà náà lélẹ̀ tọ́jọ́ máa fi lo 2 hours. Bá ti lo 2 hours oníkálukú á máa lọ́ọ́lì ẹ̀. Mi lè máa ṣe show kí n lọ wá fídíò wá fún yín máa ṣe show ládùúgbò báwọn Fúlàní ṣe bí olórí ibú. You can hear me, thank you jàre. Ẹ ti mọ̀ kẹ́mi mi ò gbé. Ẹ jọ̀ọ́ lórí TikTok bá wa power tap lọ́dọ̀ ẹ ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá wa power tap lórí TikTok yẹn. Ẹ ṣe bá wa power tap lórí YouTube náà. Ẹ bá wa tẹ thumb up lórí YouTube. Ọlọ́run kí ni ẹ máa ń bí mi nínú kí n máa ṣe show. Kí èèyàn bí 1 something máa wò. Àwa rí 40 thumb up nínú 142. Àwọn Fúlàní ni wọ́n ní òtún tó kù. Ọlọ́run ẹ má bínú. Gbogbo wa náà ni à ń gbọ́ awuyewuye tó ń lọ pé Olóyè Igboho wọ́n ti dé padà, Sunday Igboho pé wọ́n ti rìlíìsì wọn, wọ́n ti yọ wọ́n tẹ̀lé kó lórí wọn. Ṣùgbọ́n ìkìlọ̀ tèmi wá fẹ́ kí wọ́n lọ àti béèrè tí mo fẹ́ béèrè ó náà ni pé téèyàn bá fẹ́ jàjà ìlú téèyàn dẹ̀ fẹ́ jà àjàyè pé èèyàn fight fún right èèyàn máa ń jà at right way èmi èèyàn ò kí ń jà at wrong side. Ó jẹ́ sọ̀rọ̀ Fúlàní. Gbogbo àwọn tẹ́ ti pa gbogbo àwọn tẹ́ pa èwo nù wọn lè sọ pé gbogbo àwọn tẹ́ kó bá àwọn tẹ́ bá dúkìá àwọn jẹ́ tẹ́ pa tẹ́ ṣe wo tẹ́ fi wàhálà bá wọn mélòó nù wọn lẹ bá ọwọ́. TikTok ẹgbẹ́ mo náwó sókè inú èèyàn 6 kan sẹ́ni request èèyàn kan ni mo rí gbé wọlé èèyàn kan yẹn náà jẹ́ kò sure pé wọ́n ní padà drop because gbogbo page mi náà ti gbọ́ wọlé ìlú kan jẹ́ni tí ò kí ń kí ẹ̀ ní gbogbo page mi pátápátá ni wọ́n ti gbọ́ wọlé ọ̀nà go explain táyà Ọlọ́run àwọn ò gbọ́ nánà ẹ máa gbọ́ wọlé page mi títí ẹ máa táyà àwọn tó bá ń wò mí tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run látara mi tí wọ́n fẹ́ kí page mi wálẹ̀ àwọn náà máa bá wa kọ comment àwọn máa bá wa tap àwọn náà máa bá wa máa ṣe kí gbogbo nǹkan tó máa bá wa ṣe ẹ̀yin tẹ́ bá dẹ̀ nífẹ̀ẹ́ wa náà àdúpẹ́ fún yín ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa tẹ́ wà torí tọ́lọ́run àdúpẹ́ fún yín ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa náà ẹ̀yin náà ṣe ṣùgbọ́n bá gàtà lódó ta lọ atatiwa ò ní pàwàdà amúlùdùn làwa amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn wọ́n ní Sunday Igboho wọ́n ní wọ́n ti fi sílẹ̀ wọ́n làwọn wá fún ní wọ́ọ̀nì ṣe ń gbọ́ wọ́n ní àwọn wá fún Sunday Igboho ní wọ́ọ̀nì ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀gbọ́ wọ́n ní kó máa ta létí gbogbo ọmọ Yorùbá àti Sunday Igboho wọ́n láwọn wá fún Sunday Igboho ní wọ́ọ̀nì ní o àmúlùdùn inú mi dùn àwọn wèrèrè ó tún sọ ọmọ àlè tún sọ wèrèrè ó à ń gbọ́. Náà gbogbo wa náà ni à ń gbọ́ awuyewuye tó ń lọ pé Olóyè Igboho wọ́n ti dé padà, Sunday Igboho pé wọ́n ti rìlíìsì wọn, wọ́n ti yọ wọ́n tẹ̀lé kó lórí wọn.
ṣùgbọ́n ìkìlọ̀ tèmi wá fẹ́ kí wọ́n lọ àti béèrè tí mo fẹ́ béèrè òun náà ni pé téèyàn bá fẹ́ jàjà ìlú téèyàn dẹ̀ fẹ́ jà àjàyè pé èèyàn ń fáìtì fúnra. ọmọ Yorùbá kí ló sọ ń bẹ̀ yẹn tí èèyàn bá fẹ́ ja ìjà ìlú tó dẹ̀ fẹ́ ja àjàyè ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò mí ṣé Sunday Igboho máa ja ìjà yìí lájàyè mo ń láti fi bóyá ọmọ Yorùbá tẹ̀ ń wò mí ní o ṣé Àdìsá ọmọ Aládìkún ṣé n tó ń jà yìí ṣé àjàyè ló máa jà? I need to ask you guys torí tí kú lé ò pa ní tọ́dé ò lè pa ní ara yìí ẹ gbọ́ bí kú lé ò pa ní tọ́dé ò lè pa ní ara yìí ẹ gbọ́ ẹ̀yin tẹ̀ ń bá Májàsọ́lá jẹ ẹ̀yin tẹ̀ ń bá Dìsá mu ẹ̀yin gan lọ̀tá ẹni ọmọ aráyé kan pa Májàsọ́lá wọ́n máa gbára lé wọn ọmọ aráyé kan pa bí kú lé ò pa ní tọ́dé ò lè pa. ẹ tó bá mi tó kọrin yẹn bá mi kọ sí comment section bí kú lé ò pa ní tọ́dé ò lè pa ní ọmọ aráyé kan pa ẹ̀yin tẹ̀ ń bá Dìsá jẹ tẹ́ ń bá Májàsọ́lá mu ẹ̀yin gangan lọ̀tá. Ẹ fún mi ní ìṣẹ́jú kan dúró síwájú kínní ìmọ̀ ń bọ̀ èmi kàn ṣe ṣòro lọ ní tèmi. ẹ̀yin gangan lọ̀tá ẹ̀yin tẹ́ ń bá Dìsá jẹ tẹ́ ń bá Májàsọ́lá mu ẹ̀yin gangan ọ̀tá nìyí. ṣé Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ìjà tó ń jà fún yìí tó dìde fórílẹ̀-èdè Yorùbá yìí ṣó máa jà lájàyè? I need to ask you guys because tá a bá bí yín kò dáa ká má béèrè lọ́wọ́ yín. I need to ṣáájàyè ló máa jà ẹ̀yin náà nù àjàlá tá ń nà ọmọ Yorùbá ṣáájàyè l'Àdìsá máa jàjà yìí. dandan ni kó lóye ìjà lájàyè tẹ́nì ẹ ṣeun mo dúpẹ́ mo réyàn dáhùn àwọn ń dùn àwọn tó pọ̀ àmọ́ Fúlàní tó wà lórí péjì mi ó ń dùn wọ́n mo mọ̀ pé ó ń dùn yín Ọlọ́run èmi náà mọ̀ pé ohun tó yìí ń dùn yín. ọmọkùnrin mi máa play fídíò ẹ̀ mí o níbi tó ti ń fi Yorùbá ṣe yẹ̀yẹ́ òun ló ń bú Yorùbá jọ kí náà tó ń fi Yorùbá ṣe yẹ̀yẹ́. ẹ wo fídíò tó ṣe nísìnyẹn pé ẹ̀rín yẹn kan ara kan inú ń bí ó ń dùn. Àjàyè ló máa jà àjàyè l'Àdìsá ọmọ Aládìkún máa jà àjàyè. Sunday Igboho nìkan kọ́ ni Sunday Igboho o ẹ̀yin Sunday Igboho èmi Sunday Igboho gbogbo wa pátápátá ni Sunday Igboho. ọmọ yìí sọ̀rọ̀ ẹni tó bá ti wo lórí péèjì mi ẹ mọ àwọn ọ̀rọ̀ tọmọdé yìí sọ ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun tí wọ́n fọ fún fèrè ni fèrè ń fún síta. wọ́n ti flag mi mo wá lanu kalẹ̀ lórí TikTok lórí YouTube àwọn wèrè mo lanu kalẹ̀ báyìí lórí YouTube. ẹ má yẹ kán gbé péjì mi wálé ẹjọ́ ẹ̀yin Fúlàní yẹn má bínú yá mi ìjà táwọn Yorùbá bàbá mi ṣe kékeré kan tó yẹ kí bá mi ṣe ẹ̀yin Fúlàní bàbá mi ṣe Ọlọ́run mọ̀ pé mi ìjà sẹ́ Ọlọ́run wá bẹ̀yìn ni tí ẹ bá wa fi Sunday Igboho kalẹ̀ ẹ má bínú bá a fàdísá kalẹ̀ mi ìjà o mo wá bẹ̀yìn ni I am begging you mo ń bẹ̀yìn ni sọ̀rọ̀ wèrè sókè wèrè. èèyàn máa ń jà at right way mi èèyàn ò kí ń jà at wrong side. sọ Fúlàní ò gbọ́ English èmi náà ò gbọ́ English àjọ gbọ́ English ni ò bá fi Fúlàní má fi Yorùbá máa sọ̀rọ̀ wá lọ Fúlàní ló èdè are you ashamed of your èdè? Are you ashamed of your èdè? ẹ wojú ẹ bó ṣe korò ọmọ àlè ẹ̀pọ̀n wọn gbóná ní sátidé kó tó di pé a proceed àti sátidé ló gbóná lẹ́pọ̀n yìí báyìí mo já fídíò yìí Ọlọ́wọ́ ọba inú mi ń dùn.
bàbá yìí wọlé dé adis aláì àmàjọlẹ̀ kan sí ẹ̀dá ẹ̀ láìkẹ́ ẹ̀ ètò bá ètò ìdìbò bẹ́ẹ̀ ṣe ń bẹ́ ṣẹ̀fẹ̀ ni ẹ̀ tára bá ń kan ó lè lọ sùn ògún gbọ́ ṣe àgbọ̀lẹ̀ kan sí jọ. ó sọta láìsí wọn àbísà dé bí wàá sọ̀rọ̀ sókè. gbogbo àwọn tẹ ti pa gbogbo àwọn tẹ pa èwo nù wọn lè sọ pé gbogbo àwọn tẹ kó bá àwọn tẹ bà dúkìá wọn jẹ́ tẹ pa tẹ ṣe wò tẹ fi wàhálà bá wọn mélòó nù wọn lẹ bá ọwọ́ rẹ̀ nù ṣe láabi. fún wa ní fídíò bí tí Sunday Igboho ti pààyàn fún wa ní fídíò ibi tí Sunday Igboho ti pààyàn àwa lè fún yín ní ṣé yín nǹkan tá a pípọ̀ yín ṣe wọ́n fẹ́ rojọ́ mọ́ wa lẹ́sẹ̀ ni o internationally wọ́n fẹ́ rojọ́ mọ́ Àdìsá lẹ́sẹ̀ ni o àwa gómìnà yìí tó fẹ́ pé torí Àdìsá ògún gbọ́ lórí tàbí tàdé yìí àwa gómìnà yìí àwọn òun ló pa fún wa ní fídíò àwọn tẹ̀yìn pa àwọn tẹ̀ yí gbé àwọn tẹ̀ ọba tẹ̀ pa tẹ̀ sọ orí ẹ̀ mọ́ giri gbogbo ẹ̀ ló wà nílẹ̀ wọ́n dẹ̀ mú àwọn èèyàn yín ń jẹ́wọ́ pé lóòótọ́ làwọn pààyàn lóòótọ́ làwọn jíyàn gbé ní gbogbo àgbáyé náà ti mọ̀ pé ẹ̀ ń fìtínú àwọn èèyàn Nàìjíríà TikTok ẹ má bínú ti máa gbé yín wọlé máa drop ní tí mo gbọ́ wọlé ti drop tẹ́ ọ̀ bá wa power tap mi wọ́n bá yẹn ń ṣe kinní yẹn it keep on saying tell them to power tap àbí kinní I don't know wo ẹ báyìí kò gbẹ́dà ru mo gẹ̀rẹ́ èsì ẹ̀ báyìí má lọ jábọ́ lé mi lórí oníṣòrí ibú báyìí kọ́ mo Fúlàní sọ pé lọ́ọ̀mù àwọn pípì fẹ́ rojọ́ mọ́ wa lẹ́sẹ̀ ni o wọ́n fẹ́ rojọ́ mọ́ wa lẹ́sẹ̀ ojú yín máa tó bó wọ́n fẹ́ rojọ́ mọ́ wa lẹ́sẹ̀ ojú yín máa tó bó wọ́n fẹ́ rojọ́ mọ́ Àdìsá lẹ́sẹ̀ ni o wọ́n láwọn tó pa níbo ló ti pa wọ́n ẹ gbà wá o bò sí o ọmọ Yorùbá ẹ gbà wá ibo ni Sunday Igboho ti pààyàn fún wa ní ẹ́fídẹ́ǹsì fún wa ní fídíò ẹ́fídẹ́ǹsì ẹ má má dá kí àdúrà àwọn akíbọ́lẹ̀ ẹnu jíjọ ọ̀gànjọ́ wọ́n máa dé o fèdè Fúlàní sọ káwọn èèyàn bẹ́ẹ̀ gbọ́ má lèdè Yorùbá fèdè Fúlàní sọ ó ní àwọn tí Sunday Igboho pa ìjọ tó wọlé tó bá ní fídíò tí Sunday Igboho ti pa jẹ́ ká rí ẹ jẹ́ àárí o torí bó ṣe wà yìí if you think say Fúlàní ló ń sọ̀rọ̀ pé ẹ̀wọ̀n Fúlàní kan àwọn bàbá ẹ̀ the same mentality ló wà lórí wọn o ogunde wàhálà ẹ̀yẹn wá rojọ́ àwa náà ní dákẹ́ ẹ̀yẹn máa bọ̀ wá rojọ́ fún àgbáyé because ó ti ọ̀rọ̀ Nàìjíríà ti ń dọ̀rọ̀ àgbáyé díẹ̀díẹ̀ báyìí àti wọ́n pa àwọn British àtàwọn Amẹ́ríkà ẹ má ti jẹ́ ká bẹ ẹ má ti go deeper ẹ̀dá bá ti mọ̀ ó yẹ kó ti yé yín láwọn British àtàwọn Amẹ́ríkà ó ti fẹ́ di ti Russia náà ọ́fíìsà ìrojọ́ ni ẹ̀yin ọ̀rọ̀ bá mi rojọ́ ní comment section everybody tí bá ti ń pariwo ẹ̀yin náà mo bá mi rojọ́ ní comment section Àdìsá ò pààyàn o májàsọ́lá ò pààyàn tó bá pààyàn Nàìjíríà kíní ò ní gbé kíní kò lórí ẹ̀ Àdìsá ò pààyàn kò pààyàn ẹ̀yin wèrè ìwọ ó wọ London ó wọ Benin Republic wọ́n ti ẹ̀mú síbẹ̀ wọ́n ti investigation wọ́n ní kó pààyàn kó máa lọ láyọ̀ àtàláfíà lérí ibú tí ń sunkún jẹ́jẹ́ wọ́n àwa náà ní dákẹ́ orí yìí tó fẹ́ burú yìí sọ̀rọ̀ sókè wèrè. Sẹ́ríkì gàngàn tẹ́lẹ̀ tẹ́ bà gbogbo dúkìá rẹ̀ jẹ́ tẹ́ bà gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ ó di èèyàn mélòó tí ẹ ti gbọ́ pé tọ̀ lágbájá àti lágbájá o tú lágbájá náà fi mú àbí tú lágbájá náà fi jí pé ọwọ́ Sẹ́ríkì la bá ń bẹ̀ nígbà tán jí gbé àbí ó dèèyàn. even ọmọ àwọn asẹ́yìn ẹ̀yin ọmọ gàngàn ẹ̀ bọ́ta ẹ̀yin ọmọ sẹ́yìn ẹ jẹ́ ká gbọ́ ìgbà tí wọ́n ti lé Sẹ́ríkì kúrò ní gàngàn nísìn láwọn ọmọ ìgàngàn wọ́n wá sórí péjì mi lórí TikTok ló wá sọ pé àwọn ti ń gbádùn nísìn o àwọn ti ṣe kíní kan ìgbà tí Sẹ́ríkì gàngàn dé Kwara tí wọ́n gbà lálejò ọmọ ìyá wọn nínú ìsìlámù tí wọ́n gba Sẹ́ríkì gàngàn lálejò ní Kwara
àtìgbà ẹni lákúwárá tó ń gbọ́ngbọ́n ẹni ìsìn èèyàn 10 ni wọ́n pa ní Kwara gidigbe wọ́n kó bìtìbìtì èèyàn lọ ní Kàyámọ́ ní Kwara èèyàn 10 gidigbe èmi kọ́ ni mo sọ pépà ló gbé tó dẹ̀ ti mú Nàìjíríà pépà sọ pé wọ́n pé èèyàn 10 ẹjọ́ èèyàn bí mélòó náà lè paná tó bá fi mú Nàìjíríà pépà newspaper sọ pé wọ́n pa èèyàn 10 ẹjọ́ yìí tẹ̀ ń wò mí ó máa tó bí èèyàn mélòó tẹ gẹ́sìtì pé wọ́n pa ní Kàyámọ́ ní Kwara state ní èní ìgbà tí Sẹ́ríkì ò ti débẹ̀ ṣe pé wọ́n pààyàn ó ti débẹ̀ o èmi ò ní Sẹ́ríkì ló pààyàn ṣùgbọ́n eégún àtiró wọlé èèyàn àtiró jáde eégún àtiró tó wọlé àti èèyàn àtiró tó jáde ṣé kò ní combination ìyẹn dọwọ́ Ọlọ́run Sẹ́ríkì sọ̀rọ̀ wèrè ọmọ Sẹ́ríkì sọ̀rọ̀ ó dùn wọ́n bàbá yín ti wọlé dé. tẹ́lẹ̀ tẹ́ bà gbogbo dúkìá rẹ̀ jẹ́ tẹ́ bà gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ ó di èèyàn mélòó tí ẹ ti gbọ́ pé tọ̀ lágbájá àti lágbájá o tú lágbájá náà fi mu àbí tú náà. ìgbà tí Sunday Igboho lọ sọ́dọ̀ Sẹ́ríkì gangan ṣé wọn yìnbọn fọ́ta ẹ̀ orí live show kúkú nùgbọ́n wá ti ń wò forehead náà ti yìnbọn fólóyè orí báyìí ẹnìyẹn tájẹ̀tì orí báyìí ló ti yìnbọn fólóyè live show ní abẹ́yìn orí wò fólóyè ni mo bọ̀wọ́ ẹ̀ fún mi kó tó gbébọn yẹn fólóyè so orí yẹn o ọmọ àlè yóò rí pé Fúlàní ń jiyàn gbé Nàìjíríà ọmọ àlè yìí kò rí pé Fúlàní ń jiyàn gbé kò rí pé Fúlàní ń gba wọ́n pààyàn Nàìjíríà o jẹ́rí ègúnfe wọn ó important ju ẹ̀mí gbogbo ọmọ Yorùbá lọ sọ̀rọ̀ wèrè rẹ o. lágbájá náà fi jí pé ọwọ́ Sẹ́ríkì la bá ń bẹ̀ nígbà tán jí gbé àbí ó dèèyàn mélòó tán ti mú tẹ́ bá ọwọ́ ọmọ Sẹ́ríkì lára rẹ̀ pé tọ̀ ọmọ Sẹ́ríkì la bá tó jí lágbájá gbé o. See, they always defend themselves. ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá bó ṣe pàwọ̀ tí ẹ̀ wù àbàjẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ lè defend wa. These people they always defend themselves wọ́n ṣe ń defend Sẹ́ríkì gangan Sẹ́ríkì tó popular Sẹ́ríkì tó sọ pé tó bá gbóhùn Sunday Igboho àtútù àṣì mú mi ara mi àṣì gbọ̀ngbẹ̀rẹ̀gbẹ̀ Sẹ́ríkì yẹn ló ń defend nísìnyí o. Wèrèrè o sọ̀rọ̀. so dídé lédè yẹn mọ̀ pé àdéhùn yín gbà tẹ ní bóyá bíi láàsì ẹ̀ náà ni ẹni tí wọ́n bá tún yín lè lénìí lórí ètò Kọ́lá Olóòtú pé tá bá tún yín lè lénìí ọ̀la ẹ̀ ń lọ sí Kwara ni. ẹ ti wá rí pé gbogbo ọmọ Yorùbá ká láwọ ọpọlọ wa kalẹ̀ either you are a Muslim you are a Christian you are oníṣẹ̀ṣẹ̀ o ò ṣe ẹ̀sìn kankan ṣe rí pé bọ́mbà tó bọ́mbà ni àbẹ́ àti pé wọ́n fọ́lọ̀ Sunday Igboho ó fọ́lẹ̀ débi wípé ó mọ̀ pé Sunday Igboho lọ sí ọ̀dọ̀ Kọ́lá Olóòtú ó fọ́lẹ̀ débi pé ó mọ̀ pé Sunday Igboho sọ wípé tó ń bá tún un lẹ́dẹ̀ ni òun lọ sí Kwara ẹ̀yin àáfàá tẹ̀ pé Sunday Igboho ní Kwara àwọn Fúlàní Kwara ti bọ́ta o ó dẹ̀ pé ṣọ́ta ṣe lánàá ó fẹ́ máa dàbí òótọ́ o ọ̀rọ̀ táwọn èèyàn sọ wípé kó má jẹ́ pé trap ni ó fẹ́ máa dàbí òótọ́ o wọ́n ní wọn ò fẹ́ kí Sunday Igboho wá sí Kwara o ẹ̀yin náà ẹ ké pé bóyá máa pe Donald Trump ni torí àwọn kan pèsè oríṣi omi lánàá wọ́n ní káwọn Kwara kí wọ́n bá gọ́vùnà wọn sọ̀rọ̀ tí wọ́n fẹ́ kó lè Sunday Igboho wá kó sáìn ẹ̀ wo Abdulrahman Abdulrasaki ogun wọ́n pè ní sáìn ẹ̀ kó sáìn ẹ̀ kẹ̀ Kwara state governor kó sáìn kí Sunday Igboho wá kò ní sáìn tó bá sáìn ẹ̀ gbọ́ yẹ ká fúnra tó bá fi lè sáìn ẹ̀ ó yẹ ká fúnra nǹkan ti ṣẹlẹ̀ wọ́n bá tún lè gbọ́ Kwara sọ̀rọ̀ sókè o. wọ́n bá tún yín lè lénìí lórí ètò Kọ́lá Olóòtú pé tá bá tún yín lè lénìí ọ̀la ẹ̀ ń lọ sí Kwara ni Kwara tẹ wá lẹ́ẹ̀fẹ́ lọ náà àwọn ò lè sọ pé ẹ̀ ní lọ àti lè sọ pé lọ ṣùgbọ́n nǹkan táwọn àmọ́ náà ni pé tẹ bá tún lọ bẹ̀ náà àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ náà lẹ́tún fẹ́ lọ fìyà jẹ ṣé wọ́n ti máa ń jàjànú. ókè jẹ́wọ́ àwọn òwò ni wọ́n mọwọ́ mẹsẹ̀ so tó lè bá máa lọ síbẹ̀ kò ní lọ bá àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ sọ fún wa àwọn tó ẹ̀yin tẹ́ wà lórí TikTok mo ń gbé yín wọlé ni o ni mo bóyá ẹni tó bá ráyè wọlé tó bá dẹ̀ ráyè wọlé tẹ́ máa bá wa power tap lọ wọ́n ti gbọ́ wọlé TikTok wa àwọn bàtà bá rí ṣe náà ni àná fi para mi kò dẹ̀ ṣọ́pẹ́ yìí ti gbogbo wọlé gan kò ṣọ́pẹ́ wọn ní drop yín tó àwọn wèrè yẹn náà wà níbi tí wọ́n ń ṣiṣẹ́ burúkú lórí péjì Yorubawuyi ẹ jọ̀ọ́ bá wa tẹ́tọ̀ pọ̀ lórí YouTube ẹ jọ̀ọ́ má bínú ẹ like show yìí tẹ́ bá like ẹ ní o tẹ́ dẹ̀ ti subscribe sí YouTube channel Yorubawuyi kí lẹ̀ ń dúró dé ẹ subscribe sí YouTube channel Yorubawuyi tó bá ṣe lọ àmọ́ máa gbé yín débẹ̀ gbé mi débẹ̀ o gbé mi débẹ̀ o jẹ́wọ́ fún wa àbí ẹ̀yẹ yọ ṣé tí òyìn ṣó mo fẹ́ bèrè lọ́wọ́ yìí ṣó ṣẹgẹlẹ mẹ́ǹgẹ̀ ṣé tí òyìn lọ ṣé ẹ̀ ń ba
ọmọdé yìí ṣe ń sọ̀rọ̀ ṣé bí mo ṣe analyse ẹ̀ iṣẹ́ láìkì àbẹ́ ẹ̀ láìkì ẹ̀ jẹ́ kí n mọ̀ tẹ́ ẹ̀ bá láìkì bí ṣe analyse ẹ̀ jẹ́ kí n mọ̀. àwọn ọmọ Yorùbá ti bínú tọ́lọ́ ọmọ ẹran ọmọ àfitọ̀wẹ́ rí ẹjọ́ TikTok God bless everyone there pé ẹ ti ẹ̀ wọlé oníkàbí wà mí mute ẹ fún mi ní stress God bless you on YouTube and Facebook náà. ẹ̀yin kọ́ ọmọ tí yín ẹ kó wọn sábẹ́ bògì ẹ wá ń fìyà jẹ ọmọ ọlọ́mọ nọ́ọ̀rùn sẹ́bẹ̀ yẹn sí ń jàjànú sẹ́bẹ̀ yẹn sí ń tò ìlú nù ẹ pàtẹ́lẹ̀ ẹ wá ní kìlú tò tẹ́ bá pọmọ Fúlàní lẹ́ni Fúlàní kan máa rí yín lọ́nà inú àádùn àbí ẹrù bóyá tẹ́ni bá ṣe lẹ́ni tẹ́ bá kó bẹ àwọn ọmọ tí yín báwo lè ṣe fíù pa àwọn tí yín báwo lè ṣe fíù pé ojú wo lè rò bóyá máa fi wọ ọmọ tí yín ẹ̀sùn wo pé wọ́n sì wá Germany wọ́n sì wá bì kan iṣẹ́. they even know ibi tí ọmọ Sunday Igboho wà ṣe é kó sọ ó ní ọmọ ẹ wà ní Germany tó yẹ pé wọ́n lè lọ sí Germany báyìí ni píù kọ́ wọ Germany wọ́n máa lọ sí Germany you see wọ́n mọ ibi tó ọmọ Sunday Igboho wà Yorùbá ojúlàjà kan fi ń sọrí nǹkan dé òwèrèrè sọ̀rọ̀. Ọlọ́ọ̀ni ètò Ọlọ́ọ̀ni ẹ rántí pé kò síbi tán wà tó ju Ọlọ́run tó wọ̀n níta bá ṣe lẹ́nu yóò hù fáwọn ọmọ yín lọ́la. dípò gbèjà wa ẹ mọ̀ pé ẹ̀sìn tẹ́fì tàn wá èmi mo kọ́kọ́ bọ́ tà tí mo dìbọn tẹ̀sìn yẹn kíní kan tó máa ti parọ́ báyìí ẹ máa ní nínà ní láìwá nínà ilé ìrájú òun ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run la máa padà sí ewé kan ní bọ́lá ragi kọ́lọ̀ máa mọ̀ sí ẹni tó ti pa odidi gọ́vnà ilẹ̀ Haúsá bọ́ta ó ní àwọn tí wọ́n pa ó ní they are destined to die mi ò gbọ́ rẹ́ẹ̀rì odidi gọ́vnà ibẹ̀ mo ti wá wò pé a gbọ́dọ̀ máa tẹ̀lé pé Ọlọ́run sọ pé ká máa gba pàlàpàlà láàyè wípé Sunday Igboho dìde fún wa nílẹ̀ Yorùbá ẹ̀sán oore lọ́lọ́ máa san Sunday Igboho ni àbẹ̀sán aburú ẹni tí iná àtẹná bá tọ́ sí tó máa ń ka tàbá tí àdá fún iná àtẹná ló máa ṣiṣẹ́ fún ó dẹ̀ pé rọ́nà ní gbogbo ẹ̀ lórí irọ́ ni àwọn bàbá wa sọ pé ẹni tó bá ń ṣe rere tó bá ń ṣépè fún wọn ní ojú rere Ọlọ́run ló máa rí gbà ẹni tó bá dẹ̀ ń ṣàbúrú tó bá ń ṣe ìwúre fún èpè ló máa gbà Àdìsá ṣe ohun tó tọ́ nílẹ̀ Yorùbá wọ́n dìde fún ẹ̀ lèmi ṣe sọ fún yín pé tó bá yẹ pé nǹkan tí mò ń ṣe ọbúṣì làámú ọmọbìnrin yìí ọ̀sìn ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọbúṣì làámú ọwọ́ náà ni tó bá yẹ pé torí ẹ̀ mo ṣe máa wọ náà ẹ jẹ́ kí n wọ náà màá yí iná iná mi ò kì í ṣe náà tì í ẹ jẹ́ kí n wọ iná yẹn báyìí ẹ lọ fi kolupọ́ọ̀tì kẹ lọ fi dá pé mo dìde fún mi mo ṣe máa wọ náà let's go there a bá dénú náà mo máa ṣe barbecue a ṣe súyà a máa ṣe ọbẹ̀ tó dùn ẹ̀ tẹ́wà ládùjọ náà ẹ̀ nílì kankan sí wọ́n lọ́ọ́ máa mu mílìkì ìròbó máa yọ nídìí yín báyìí ẹ̀ tẹ́wà ládùjọ náà ẹ̀ mu mílìkì ìròbó òdì bó ṣe máa rí lélẹ̀ ṣé wàá tàwà nínú náà wọ́n ṣe súyà a máa ṣe barbecue a máa ṣe ẹ̀ta dédé ọ̀fadà ráìsì a máa rò mọ̀lá pẹ̀lẹ́wẹ́dú torí a ní iná tọ́ ẹ̀ lè tàn wá mọ́ Ọlọ́run àgbà mọ́ àgbà ànábì náà já fún lu ẹ̀ àgbà mọ́ ṣé ẹ̀ ń ba èyí tèmi tó ń lọ bẹ́ẹ̀ ẹ mọye ẹ̀mí tó ti jẹ látara ti yín ẹ mọye ẹ̀mí tó ti ṣòfò látara ti yín ẹ mọye dúkìá tó ti ṣòfò látara ti yín. ẹ sì tún kọ́ntínú láti tún máa proud lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tí ò dáa pé Fúlàní ní àwọn náà pa àwọn bàbá wa àwọn náà ó di Fúlàní mélòó tẹ̀yìn mọ̀ pé ọmọ bàbá alágbára ti ń gbé àdúgbò báyìí pé wọ́n ti bá ibi tó ti pààyàn rí àbí ibi tó ti jíyàn rí àbí ibi tó ti rí èpè yàn rí. ẹ̀yin dìdìrín aláìlọ́pọlọ ẹ̀yin náà sátẹ̀lé káàkiri wọ́n fi yín ṣẹrú. ọmọ Yorùbá ṣe máa tẹ̀lé Sunday Igboho àbẹ́ àwọn aláìwò ti fi 30 minutes máa lò lọ ọmọ Yorùbá ṣe máa tẹ̀lé Sunday Igboho àbẹ́ tẹ̀lé ó ní àwọn àtàntẹ̀lé Sunday Igboho ní dìdìrín ni wáyà fi wálẹ̀ Sunday Igboho ju ànábì lọ nílẹ̀ Yorùbá fi wálẹ̀ aṣíwájú tiwa ni a máa tẹ̀lé ṣé dìdìrín ni wá jẹ́ ká máa tẹ̀lé gọ̀ṣúgọ̀ṣú Àdìsá la mọ̀ mọ́tẹ̀sọ́lá la mọ̀ a máa tẹ̀lé ṣé ẹ máa tẹ̀lé Àdìsá abẹ́ tẹ̀lé a máa tẹ̀lé Àdìsá o a máa tẹ̀lé ọmọ aládìkún o Ìgbòho ọ̀sà ni o if you no be mọ́tẹ̀sọ́lá you no go fit be anybody sọ́wọ́ sókè wèrè. iná kó lọ jà gbàtọ́ ní plan fáyé tiẹ̀ wọ́n ṣe ní mọ́ kó lọ jàjà ìjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà àbí kí ló fi over ilẹ̀ Yorùbá àbí kí ló fi over Fúlàní kí ló fi over ẹ̀yin gangan fúnra yín kí ni rìsọ́. lórí TikTok ẹ yẹ kí ẹ méjì sọ ká tó tún kọ́ntínú torí TikTok yìí ọkàn mi báyìí èèyàn méjì yẹn sọ̀rọ̀ níbi tá a bá dé yẹn fídíò wa mi tí a máa play ẹ̀ tán ó sọ pé Yorùbá ó ní ìran Yorùbá ó ní títí tó ń bá bọ́lẹ̀ ó lè máa jẹ ṣé géyà ẹ̀dùn bí àmì tí fún ní volume
ó yá àwọn àmì tí a máa pílẹ̀ ẹ̀ tán ó sọ pé Yorùbá ó ní ìwé bàbá mi ó ní ọmọ àjẹ́ ṣé gé ìyá lọ́wọ́ àwọn à ń gbọ́ yín. Àdìsálàmọ̀ number one. Ẹ kálẹ́ o. Ẹyẹ kan ló wá mi ní títí wọn. Ó yá. Àdìsá ó ṣe gbà fún. Wọ́n ti ní problem báyìí. Ó yá number 2 Ayinde báwa bí àṣà àbáyìndé lórúkọ yín Ayinde ó yá gbóhùn sókè. Ẹ káàbọ̀ pìtìpìtì ayé ti bá àwọn wèrè. Ó bá wọn ẹ mọ nǹkan láyé ànábì ó jagun láyé ànábì ayé Jésù ó jagun. Ok. Ayé Sunday Igboho la wà ilẹ̀ Yorùbá náà ń pè bí. Ayé náà ilẹ̀ Yorùbá. Ìdáyà Yorùbá ànábì mẹ́ta ti dúró báyìí kánábì tí wọ́n dún lẹ lárúbáwá wọlọ́hùn kánábì Yorùbá tó lẹ Yorùbá. Ó padà get started. Kò lọ lórí kò lẹ́ni wíẹ̀ ilẹ̀ Yorùbá yìí ká mójútó fúnra wa. Ọlọ gbẹ̀mí tó wo káwà kọ́ ràn wọ́n lọ́wọ́ ni. Káwà kójú pàdé wọn. Ẹ lọ jagun ẹ̀yẹ kọ́kọ́ lọ. Kò síbi tó sàkí kanjú náà wà lẹ́gbẹ̀ẹ́ wà lẹ́kọ́ wà lẹ́fẹ̀ẹ́ bíẹ̀. Káwà kọ́kọ́ gbẹ̀mí tó ti wò yẹn lọ káwà kójú pàdé wọn pé àwa fìdí wẹ́kọ̀ mi. Ẹ̀wọ̀n bí ti gbọ̀ngàn ṣe lọ ẹbí ti gbọ̀ngàn ṣe lọ ẹni pé ṣe dá ọjọ́ dáadáa. Ẹ ṣeun. Òòṣà bàbò. Ẹ lè sọ̀rọ̀ èèyàn wà lórí fóònù ẹ bá wa gbóhùn sókè ìyá mi ẹ̀ ní dààmú. Ṣé orí olórí ibú làwọn ọmọ Fúlàní tó ti get started. àfi kọ́lọ́run ó ya àyàwó ayé àwọn. Àṣẹ. Kí kọ́lọ́run bá wa ṣe. Ẹ bá wa mute lórí TikTok ẹ jọ̀ọ́. Màmí à ń gbọ́ yín. Ìran Tinubu lọ́wọ́ kí kọ́lọ́run ó gbà ṣàkóso. Gbogbo ọ̀rọ̀ Gúnmi tó ní kí Tinubu lọ Turkey, China àti Pakistan irọ́ ni o. Dádì wọ̀ mà tí ìdí àbọ̀ ti dé ni. Jọ Sátidé Tinubu ti dé ń jọ Sátidé. Ọkọ ti ọkùnrin ti dé ok à ń gbọ́ yín màmí. Ó ti dé ń jọ Sátidé sórí kọ́lọ́run ó yà wáyà wọn ni. Àṣẹ. Mo listen sí ọ̀rọ̀ Dr. Fakowunda. Wọ́n ní ẹ̀mí àwa Yorùbá wà nínú ewu gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ látàárọ̀. Màmí ẹ̀mí wà wà nínú ewu ọmọ yìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ wá pílẹ̀ tán. Wọ́n sọ wípé bàbá yẹn ní tá a bá tí ì kúrò nínú omi tá a sì gbòmìnira wa ẹ̀mí àwa Yorùbá wà nínú ewu. Bẹ́ẹ̀ni. Òyìnbó ni bàbá yẹn fi sọ pé we are in danger. Ọlọ́run ní ìjà sínú danger kọ́lọ́run kó bá wa wọnú Tinubu kó tètè pé wa kó jẹ́ àwọn bá ti wà lọ. Wọ́n mì ní wa burúkú. Kó má fẹ̀mí àwọn ọmọ Yorùbá ṣòfò. Olórí ibú làwọn ará abí yẹn wọ́n dẹ̀ máa ṣòfò ni. Olórí ibú ni wọ́n iṣẹ́ ní tí. Ó ti padà di ètò báyìí. Àmọ́ wọn rí amúpìtàn ti tú àṣírí wọn ó ní fọ́rínà ni wọ́n wọ ìṣara wa ó ní wọ́n tún ṣe gbàdán tó tún bá tán fi amúpìtàn. Kí wọ́n yọ amúpìtàn wọ́n lè máa dictate fún wa wọ́n ń ṣara wa kán jáde kán gbàlú wọn lọ ni. Ẹ ṣe màmí. Wọ́n lè máa dictate fún wa o. Ẹ ṣe gan God bless you ma. Máa pè kí ni ìtàn o ọmọ yìí sọ wípé tí àwa àti àwọn bá ṣì wà nínú Nàìjíríà ó ní tí Tinubu bá bọ́lẹ̀ ó ní àwọn ọmọdémọlẹ̀ Yorùbá wọ́n jẹ ó ní màálù ó ní máa jẹ wábìlá Tàfíkì ìyá mi ò gbọ́ rí ìyá wábìlá Tàfíkì ọmọ àmì ẹ bá wa gbọ́ sókè bàbá mi ní dààmú iṣẹ́ ni o. Ẹ bá fún mi ní ìṣẹ́jú bíi méjì. Ẹ bá wà dùn pápá pàṣà. Àwọn fídíò méjì kan tẹ̀ ṣe bóyá àná ni bóyá àjẹtàbọ̀tì nínú mo ẹ̀ṣẹ̀ rí. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ kan táwọn èèyàn ti sọ ẹ jọ̀ọ́ ẹ bá Sunday Igboho sọ̀rọ̀. Bàbá wa ni kó kéré jù wá lọ bàbá wa ló ń lọ́yàn fún wa gẹ́gẹ́ bí bàbá lọ́wọ́ yìí. Sọ̀rọ̀ mi yé nítorí náà
ẹ bá wa bá sọ̀rọ̀ kó bá máa di kọ̀rọ̀ gidá ó sì padà sí Germany náà kó lọ lu bí ọdún mélòó kan ṣèbí wọ́n rí náà ṣe ń wọ́ sí ilé ẹ̀ Sufi àbí kí ló lóun jẹ́ ti ìwò ṣe Sufi báwo ní nǹkan tó tọ́ ewèrè ẹlẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ tó wà ní Sufi ṣé Rashidi lẹ̀ ń pè ní Sufi. Ohun àti Rashidi ẹ̀ irọ́ àfáà tó fi jẹ kí ni mo pé mufti ìbò ní kan tó sọ lórí ọ̀rọ̀ Yorùbá bámi mo dúpẹ́ bámi mí tí gbogbo wọn sì fún tí gbogbo wọn wá kó kìíní ẹjọ́ ẹ bá bàbá sọ̀rọ̀ ṣe eré tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà rí bó ṣe ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó ń sọ gan pẹ̀lú ìbẹ̀rù ló fi ń sọ. bàbá mi ohun tó fún fèrè ní fèrè fún síta tó ń ran ló wá sọ. mo mọ̀ àmọ́ nǹkan tó ń béèrè ó yẹ kán kó ń wo dáadáa nígbà tí Sẹ́ríkì Ìgàngán tán gbé ọmọ ọba Ìgàngán tó ṣe kò gba 4 million lọ́wọ́ ẹ̀. owó orí ń gbà yẹn wọn ò tí ì bí nígbà yẹn wọn ì tí ì bí nígbà yẹn. ẹni ẹlẹ́ni tó wá ṣe àgbẹ̀ ń bí ṣe bí iwájú ọ́fíìsì ìwèrè yẹn náà de ẹni ẹlẹ́ni mọ́ tán pa síbẹ̀. níbo ló wà a máa rán wọn létí táwọn bá gbàgbé a máa rán wọn létí kó mo mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí ó máa wò. ó wà ń bí ẹ máa bá wa kọ opinion yín ọmọ Yorùbá because we never know who can see this video. àwa ò ní dákẹ́ o Ọlọ́run pa ní dákẹ́. nígbà tó rí pé Yorùbá dùn lẹ́nu ló kò ṣe máa sọ Fúlàní. àtẹ̀lé kó fi Fúlàní ṣe fídíò wèrè ọmọ. ó mú Fúlàní ṣe nǹkan bá tán bá máa wò ó àwọn olórí burúkú ènìyàn wọ́n máa kúrò nílẹ̀ wa àwọn alálẹ̀ máa tì wọ́n kúrò nílẹ̀ yìí wọn ò ní ṣoríire. ẹ ṣeun sà ẹ ṣe gan. ẹ̀yin ìwé máa bọ̀ lórí YouTube àwọn tí mo gbé wọlé èèyàn méjì péré ló kù ìtẹ́wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube wọ́n ti gbọ́ wọlé TikTok yẹn ẹ pé Yorubawuyi gan mi lè lọ sí live lórí ẹ máa bọ̀ lórí YouTube Yorubawuyi náà ni mo ń jẹ́ sọ̀rọ̀ sókè ọmọ ẹran ọ̀ya à ń gbọ́ ẹ sọ̀rọ̀ voice out. gbogbo báyìí pé wọ́n ti bá ibi tó ti pààyàn rí àbí ibi tó ti jíyàn rí àbí ibi tó ti rèpè èèyàn rí. ẹ̀yin dìdìrín aláìlọ́pọlọ ẹ̀yin náà sátẹ̀lé káàkiri wọ́n fi yín ṣẹrú yín náà kó lọ jà gbàtọ́ ní plan fáyé tiẹ̀ wọ́n ṣe ní mọ́ kó lọ jàjà ìjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà àbí kí ló fi over ilẹ̀ Yorùbá àbí kí ló fi over. ẹ jọ̀wọ́ òyìnbó yẹn ò yé mi oníjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà kí ló fi over ilẹ̀ Yorùbá please if you know the meaning of that word please let me know mi ìṣeré o mi understand nǹkan tó sọ ni oníjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà kí ló fi over ilẹ̀ Yorùbá mi ìgbọ́ English yẹn ni o I am not joking please if you know that English please let me know jẹ́ kí n sọ̀rọ̀ sókè. ẹ mọ iye ẹ̀mí tó ti ṣòfò látara tí yẹn mọ iye dúkìá tó ti ṣòfò látara tí yín. fún alẹ́ evidence you go explain tire. ẹ̀sìn tó ń kọ́ntínú láti tún mọ proud lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tí ò dáa pé Fúlàní ní àwọn náà pa àwọn bàbá wa àwọn náà ó di Fúlàní mélòó tẹ̀yìn mọ̀ pé ọmọ bàbá lágbára ti ń gbé àdúgbò báyìí pé wọ́n ti bá ibi tó ti pààyàn rí àbí ibi tó ti jíyàn rí àbí ibi tó ti rèpè èèyàn rí. ẹ̀yin dìdìrín aláìlọ́pọlọ ẹ̀yin náà sátẹ̀lé káàkiri wọ́n fi yín ṣẹrú yín náà kó lọ jà gbàtọ́ ní plan fáyé tiẹ̀ wọ́n ṣe ní mọ́ kó lọ jàjà ìjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà àbí kí ló fi over ilẹ̀ Yorùbá àbí kí ló fi over Fúlàní kí ló fi over ẹ̀yin gangan fúnra yín kí ni rìsọ́ọ̀tì wàhálà gbogbo ìjà tẹ́ ìjà gbogbo àgbákò tẹ́ fi bá àwọn èèyàn kí ni rìsọ́ọ̀tì yín lórí ẹ̀. sẹ́rí ìkìlọ̀ mi lélẹ́yìí dídé tó dé yìí abẹ́tà kẹ jókòó ara yín jẹ́ kẹ máa wá táwọn ọmọ yín ó jẹ àtàwọn ẹbí yín gbogbo wàhálà tẹ́ kóra yín sí oríyìn tẹ́ rí ń bẹ̀dà ẹ lè rí oríyìn bẹ́ẹ̀ tó ráwọn tí ò mú wọn tí ò mẹsẹ̀ lẹ́ fìyà jẹ orí wọn máa bí yín. ṣe ti gbọ́ ọmọ Yorùbá olórí yìí Sunday Igboho tó rí ń bẹ̀dà ọmọ Yorùbá ẹ jẹ́ ká fún Sunday Igboho Àdìsá lórí yìí o ẹ jẹ́ ká fún ọmọ Aládìkún lórí yìí o lórí ìjà tó jà fún wa ńlẹ̀ Yorùbá àwọn oríyìn tá a máa fún náà ni wípé we should not dáadáa gbogbo wàhálà táwọn Fúlàní bọ́sọ̀ wọn ti ń gbèrò burúkú bó ṣe dé ìsìn àgbákò ti bá wọn ẹ jẹ́ ká fún Sunday Igboho lórí yìí ìwé tẹ́ ẹ̀ ń stage show fún tẹ́ ẹ̀ ń bu ṣe rí i pé God of Sunday Igboho ti ń fìyà jẹ yóò ti nà yín pàṣán ẹ ti wọ gbèsè àgbákò ti bá yín ọmọ Yorùbá lọ́tún lọ́sì
ẹ jẹ́ kó gbáyé mọ̀ wípé Sunday Igboho ni, it's not Sunday Igboho, it can never be anybody. Àwọn oríyìn kan ni o, ariwo tẹ̀mí ń pa yìí oríyìn kan ni, wọ́n lè bá wa share video ní TikTok, ẹ bá wa share everywhere. Ariwo tẹ̀mí ń pa yìí sìn, àwọn oríyìn kan ni, Yorubawuyi lórúkọ mi. Àwọn máa pariwo ní gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe tẹ́ OPC lèmi kíní kan Sunday Igboho tó bá wá a máa ṣe gbá a máa ṣàwo ó bu wa Ọ̀yọ́ ní Ìbàdàn ní Èkìtì ní kíní kan ní Ilé Ifẹ̀ ní ọlọ́ṣẹ́ kíní kan lọ́dọ̀ ọba kíní kan. Ẹ jẹ́ kí Yorùbá panu pọ̀ ká pawọ́ pọ̀ ká pàwà pọ̀ ká pa yóò tó bá pọ́sibú ká pa fúnra wa papọ̀ ká tó máa yàgbẹ́ papọ̀ ká tọ̀ sójú kan kó hó gbùdùgbùdùgbùdùgbùdùgbùdù. Ṣé mo pé mi ò mọ̀ pé wọ́n ní bàbá Fákọ̀dá ti sọ̀rọ̀ wípé Yorùbá wà nínú ewu. Ẹ wo ẹ kì máa pílẹ̀ lọ ọ̀rọ̀ ọmọ yìí kò fẹ́ analyse ẹni. Orí wọn mọ bí yín ẹ sì kọ́ sọ́wọ́ òsì kó mọ̀ bá a sọnù ìtẹ́ fi bá wọn Fúlàní táwọn ọmọwọ́ tí wọn mẹsẹ̀ tẹ́ fìyà jẹ wọ́n tẹ́ bá nǹkan ni wọ́n jẹ́ tẹ́ da dúkìá wọn rú ẹ lọ kọ́ síbì kan kalẹ̀ mo fi Ọlọ́run ọba búra kẹ́ ló 1 million years àwọn ọmọ yóò jẹ̀yà rẹ̀. Ìṣègbè fún yín o ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ pẹ́ tó àwọn ọmọ yóò jẹ̀yà rẹ̀ mọ wọn òbí tó pé wọ́n lọ́mọ kéékèèké wọ́n sì pa wọ́n wọ́n fọmọ wọn lẹ̀ wọ́n pọ̀ wọ́n fìyà lẹ̀ nítorí tiyín. Sunday Igboho pa anybody. Sunday Igboho pààyàn èyí lè máa ń pààyàn tìrantìran ẹ pa ọmọ ẹ pa ìyá ẹ pa bàbá ẹ pa everybody. Sunday Igboho pa anybody sọ̀rọ̀ sókè wèrè. Àwọn ọmọ tí yóò jìyà rẹ̀ mo promise yín wọ́n jẹ wábìláì tàfíkìyà. Wábìláì tàbí torí àmọ́wọ́ àmẹ́sẹ̀ gbogbo wàhálà tẹ kó bá wa àmọ́ kankan pa ẹ̀. Ó dé èèyàn mélòó tẹ́ ti bá lọ́wọ́ wa àtijọ́ kan sì sọ pé Fúlàní ń ṣe àní ẹ mú Fúlàní agboolé ibì kan tẹ̀yìn mà ládùúgbò ibì kan pé òun lẹ bábi tó ti ń jìyàn gbé àbíbi ló ti ń ṣe bandit àbíbi tó ti ń ṣiṣẹ́ terrorist àbíbi tó ti ń ṣiṣẹ́ ọ̀daràn kan ẹ mú jáde kí gbogbo ayé bá yín rí. Ẹ kàn ń fi tá àmọ́wọ́ tá àmẹsẹ̀ ẹ fi ń rọ́ọ̀pù ẹ fi ń àtáàkì wa torí pé ẹ̀yin lẹ ní agbára ẹ̀yin lẹ lè sọ̀rọ̀ ẹ̀yin lẹ lè wí ẹ̀yin lẹ lè ṣe. Ẹ rántí pé ẹ lọ àwọn kan ní ó débẹ̀ kò sì ní máa lọ́gbọ́ tí ń lọ yìí ó súnmọ́ kó di ọ̀la kó pa alátùmọ̀ róòlù yín wá ronú pé ta bá ń róòlù. Ṣé ti rí ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ gangan lélẹ̀? If you think this guy is talking to Sunday Igboho, you are joking. Ṣé Sunday Igboho ló ń rúlu Nàìjíríà lọ́wọ́? Ẹ bá mi kọ orúkọ president tó ń rúlu Nàìjíríà lọ́wọ́. If you believe this guy is talking to Sunday Igboho, you are what? You are joking. He is talking to àwọn ọmọ ní bàbá yìí ń bá sọ̀rọ̀ kí má gbẹnu yín sọ̀rọ̀. If you believe this guy is talking to Sunday Igboho personally, you are joking. He is using Sunday Igboho to generalize gbogbo Yorùbá. Nǹkan tí bàtàwọn àti Tinubu don make agreement èmi ò sí ń bẹ̀. Tinubu padà wọ́pọ̀ bẹ̀rẹ̀ sí èso ó pàdídà ó ń lé ajá ọdẹ àwọn ọmọ tọ́jọ́ fà àwọn ọmọ tọ́jọ́ pò láàrin ara wọn. Ìyá Tinubu wọ́n máa fi jẹ next ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ play fún yín ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ láàrin 30 seconds tún sọ. Torí tiyín àwọn ọmọ tí yóò jìyà rẹ̀ mo promise yín wọ́n jẹ wábìláì tàfíkìyà torí àmọ́wọ́ àmẹ́sẹ̀ gbogbo wàhálà tẹ kó bá wa àmọ́ kankan pa ẹ̀. Ó dé èèyàn mélòó tẹ́ ti bá lọ́wọ́ wa àtijọ́ kan sì sọ pé Fúlàní ń ṣe àní ẹ mú Fúlàní agboolé ibì kan tẹ̀yìn mà ládùúgbò ibì kan pé òun lẹ bábi tó ti ń jìyàn gbé àbíbi ló ti ń ṣe bandit àbíbi tó ti ń ṣiṣẹ́ terrorist àbíbi tó ti ń ṣiṣẹ́ ọ̀daràn kan ẹ mú jáde kí gbogbo ayé bá yín rí. Ẹ kàn ń fi tá àmọ́wọ́ tá àmẹsẹ̀ ẹ fi ń rọ́ọ̀pù ẹ fi ń àtáàkì wa torí pé ẹ̀yin lẹ ní agbára ẹ̀yin lẹ lè sọ̀rọ̀ ẹ̀yin lẹ lè wí ẹ̀yin lẹ lè ṣe. Ẹ rántí pé ẹ lọ àwọn kan ní ó débẹ̀ kò sì ní máa lọ́gbọ́ tí ń lọ yìí ó súnmọ́ kó di ọ̀la kó pa alátùmọ̀ róòlù yín wá ronú pé ta bá ń róòlù yín kí ló fẹ́ bí fún wọn lọ́la àwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ lẹ́ni kí ló rò bóyá a lè ṣe fún wọn lọ́la. Ó yá kíyàn méjì tó bá wà pè wọlé tó bá di ọ̀la tó di pé àwọn náà máa róòlù yín róòlù ló fẹ́ sọ o tó bá di ọ̀la bá di pé ó súnmọ́ pé lọ́la làwọn máa róòlù yín ó ní àwọn ọmọ tẹ́ ẹ bí kalẹ̀ kí lẹ rò pé àwọn lè ìtúwò lẹ rò pé àwọn àfi wọn dá ara wo la máa fi àwọn ọmọ ìrandíran lẹ Yorùbá dá tí agbára bá padà dé sọ́wọ́ àwọn ẹjọ ìyàwó Stella bá gbóhùn sókè lórí tí ọkàn bá ní mo dúpẹ́ bá gbóhùn sókè ìnáwó lọ́kàn ẹ bá gbóhùn sókè. Ẹ ṣeun. Wọ́n máa róòlù ẹ̀ pa ni ó ṣe wà yẹn wọ́n máa róòlù àtìrandíran ẹ̀ pa ni ìgbà tí òkò pé kò gbọ́ Yorùbá kò gbọ́ Ìgbò kò sí kankan tó gbọ́ ọmọ àfitọ̀ wẹ́rí
èmi náà fẹ́ kí fídíò yìí kó dọ́dọ̀ tiẹ̀ náà níjọ́ táwọn ìran bàbá ẹ̀ ti ń pààyàn káàkiri ní nọ́ọ̀tì ojú tiẹ̀ fọ́pọ̀ ríran kó wá gún fídíò kan jáde bíi tí Yorùbá yẹn tí Sunday Igboho ti pààyàn nǹkan tẹ̀mí kan máa tún sọ ní pé ẹgbẹ́ bá wa bẹ bàbá wa Sunday Igboho kó torí Ọlọ́run kó má lọ sí nọ́ọ̀tì if possible kí ká sì padà sí kí wọ́n ti ń pè tó máa ṣe díẹ̀ nǹkan tó padà síbi tí wọ́n ti ń bọ̀ kán ra máa gbádùn wọn jẹ́jẹ́ ṣé gbogbo àwọn tó fọwọ́ lẹ́rán tí wọ́n ní kò kàn wọ́n yẹn tó bá kàn wọ́n dáadáa wọ́n jẹ́ kó kàn wọ́n kí everybody wọ́n dìde káwọn náà tó ń sọ pé àwọn fẹ́ dá kí wọ́n ṣe fún ọ ní freedom yẹn ó dáa bẹ́ẹ̀ o ṣùgbọ́n kán lọ bá bí jókòó sí kára máa ṣe jẹ́ tí wọ́n jẹ́jẹ́ ó má tẹ̀ fẹ́ púpọ̀ ní Nàìjíríà mi ò fẹ́ ṣùgbọ́n ṣe lọ́mọ àbìkọ̀ wẹ́rì lọ́lá bẹ́ẹ̀ tẹ̀ ní ṣòótọ́ láyé torí iná ti bá yín mulẹ̀ bí ẹgbẹ́ ìṣúnú iṣan ní inú omi ara yín ló wà ẹ lè parọ́ kò kú jíǹde nǹkan bẹ́ẹ̀ ṣe wá lè parọ́ tó ẹ̀ tìtàlẹ́ pé gbogbo ayé ló ń wò ní gbogbo fídíò sí káàkiri ibi tẹ̀tí ń rẹ́pù tẹ̀tí ń ṣe oríṣiríṣi tẹ̀tí ń pa iye èèyàn tẹ̀tí ń ṣe oríṣiríṣi tẹ̀ ṣe bí símẹ́là ìṣẹ́ sáwọn tẹ̀fẹ́ dúgbẹ̀ gbogbo ẹ̀ náà ń wò ní kò tí bẹ́ẹ̀ ṣe lè parọ́ tó ayé ń wò ní gbogbo ẹ̀ náà rí. ẹ̀yin ẹ fẹ́ ròlù ọmọ aróòlù yẹn pa ni àti ìrandí wọn yín ẹ̀yin ẹ fẹ́ fi wá ṣerú adè tọ́pá àṣẹrú mọ́ aláàṣẹ. ó ti tó gbọ́ àṣẹrú mọ́. jẹ́ kó dùn ẹ̀ kó dẹ̀ máa dùn ẹ̀ pa ni ó máa dùn ẹ̀ pa ni ẹ̀kú yín máa ṣègbè dànù ni ẹ jẹ́ àṣẹrú Sunday Igboho ó tẹ́ wa lọ́rùn o àwọn òṣèlú ti yín mọ́ ẹgbàlú yín lọ ẹ̀yìn sára Nàìjíríà bẹ́ẹ̀ ni wá Yorùbá Haúsá àti Ìgbò ni wá ẹ̀yin ẹgbà bí tẹ́ ti wá lọ ẹ̀yìn sára wa ẹ padà sílùú yín ẹ̀yin ọmọ alárìnká ìyálà ìṣẹ̀lẹ̀ máa ń rìn káàkiri ẹ̀ lóríṣun ẹ̀ níbi tẹ́ ti ń bọ̀ tí ó bá yẹ pé ẹ fún wa ṣẹ́jú kan lórí fóònù. tẹ bá sọ̀rọ̀ yín lọ́mọ Nàìjíríà ẹ fún wa ṣẹ́jú kan lórí fóònù. ẹ fún wa ṣẹ́jú kan lórí fóònù. àwọn ọmọ mi ẹ sọ̀rọ̀ 1 minute ẹ sọ̀rọ̀ 1 minute mọ́. so ẹ padà síbi tẹ́tí bọ̀ àfẹ́yìn ẹ̀yìn sọmọ Nàìjíríà ẹ lọ́wọ́ tata gba òmìnira ẹ̀ sí inú wa ẹ padà síbi tẹ́tí bọ̀ ẹ lọ́wọ́ náà à ń fọ́ padà. ó ti di kí ni máa fà á já. ibi tẹ́tí tẹ̀sí rìn káàkiri tẹ̀ náà lẹ́ta Ghana láàmú ẹ gbogbo ayé ló ń wò ní. gbogbo ayé ló ń lé wọn o. àwọn tó lè yí kiri ọmọ inú gbọ́dọ̀ ti ṣe wá ẹ padà sínú oko ní ẹ padà síbẹ̀ ẹ kì í ṣara wa ẹ má jẹ́ pé kó máa wà níbẹ̀ ni pé Nàìjíríà lè ti wá ẹ ń ṣara Nàìjíríà wa mọ tẹ́lú àwọn fọ́ padà sí ti wá ẹ padà síbẹ̀ kẹyẹ wa kẹmẹ máa rọjú mọ́ wa mọ́. màmí ṣẹ́rí ti Sunday Igboho bá wa fi sẹ́gbẹ́ kan sẹ́ ó ní tí ó bá ti pààrọ̀ àpapọ̀dà máa róòlù Nàìjíríà ó ní àwọn ọmọdọ́mọ Yorùbá àti ìrandíran Yorùbá ó ní àmọ́ táwọn máa fi wá ṣe kí náà wọ́n lè fi wá ṣe. àwa náà ti mọ̀ pé wọ́n bá ti padà bọ́ sí wọn lọ́wọ́ báyìí wàhálà àjẹyìn ọlọ́run lè ń jẹ́ kó padà bọ́ sí i lọ́wọ́ ẹ tó kó tó bọ́ sí àwa máa ti kúrò ẹ̀yin gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ṣe ti ń gbọ́ wọn ò ní mọ ọba yàtọ̀ sí jòyè wọn ò ní mọ ọba yàtọ̀ sọmọ ọmọ tálákà tó gbogbo yẹn ti ń gbọ́ báyìí náà bá rí yín mú bìkan wá rí yín mú bìkan ti gbọ́ nǹkan tó ń sọ ń sìn ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ gbogbo wa dìde ká kúrò nínú Nàìjíríà bàbá kúrò nínú Nàìjíríà nípa tí ń sọ ti pẹ́ àwọn nǹkan táwọn pípì fẹ́ ṣe ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ á kúrò ó tó gẹ́ o ẹ̀yin náà ti ń gbọ́n sìn wọ́n ti ń fún fèrè síta fún wa pé táwọn bá padà gbàjọba ẹjọ́ bàbá Tinubu abẹ̀yìn o ẹ pín wa kẹ tó lọ ẹ jẹ́ kẹ́ bíbọ̀dì pín kó dá dúró à ń ṣàràpọ̀ náà láti ilẹ̀ wa wọ́n mọ̀ọ́mọ̀ kó wa papọ̀ ni wọ́n bí wa papọ̀ àṣà wa ò jọra dédé wa ò dẹ̀ jọra ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kẹ́ ká pín gàrí yìí ó ti tó gẹ́ o. ẹ ṣe màmí. ẹ máa bọ̀ wá rúlu àgbà Tinubu ẹ̀yà bàbá ilẹ̀ Yorùbá ti wà nínú ewu báyìí kọ́lọ́hún ṣàánú wa ní next generation wa ni ẹ bá gbósókè lórí fóònù màmí bí ẹ ṣeun gan ni ẹ ṣeun adúpẹ́ o ẹ ká lẹ́sà. orúkọ àmọ̀kùnrin tẹ̀sí ẹni mo fẹ́ dá sí. ẹni sùúrù yàrá Stella yín ló máa kàn sí ẹni sùúrù. ẹ̀yin kọ́ ló bá wa sọ̀rọ̀ báyọ̀ à ń gbọ́ yín sà. mo ní ilé òpónú lélẹ̀ ẹ bá ń bẹ̀rẹ̀ sí Nàìjíríà lọ́wọ́ àbí lóyìn tó bá jẹ́ Nàìjíríà ló bá wà ẹni kò wà nílé ó lọ sọ tó ń san wájú ẹ̀ àbí tó ní ìkó máa bá a sọ yẹn ọ̀nà ló wọkọ̀ tó pọ̀ lọ́kàn lè wọkọ̀ láti bá àtọ̀ wá. ẹ jọ ìbọn ẹ bá wa mute lórí TikTok yẹn ẹ bá wa mute àfẹ́gbẹ́ anybody wá lẹ̀ ẹ bá wa mute ẹ jọ àfẹ́gbẹ́ anybody wá drop anybody ẹ jọ. ti lọ bá gbòòrùn tó wà ogun tó ń sẹ ìwọ ní kó wá sórí platform rẹ láti sọ ó kó lọ rí direct. I will be forced to drop anybody tó bá lè bá wa mute I will be forced to drop you I don't care I will be forced ẹ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ I will be forced to drop anybody so that you mute. èmi rí i pé kì í sí ọkàn gbogbo wọlé ni Tinubu ló ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ tí ọ̀yọ́ kó sún ní ẹ̀jọ́ gbèdó sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ tí wọ́n fún àwọn ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ dára sígbà tó ọmọ pàrọ̀ yàrá lè mọ yọnu sí ọ̀rọ̀ pé ọ̀sọ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ báyìí ó ti sún mọ́lẹ̀. ẹ tó ń pè yẹn kó stop ọmọ pè yín padà if you call once I will call you back please. ọ̀rẹ́ tó sun ilé ẹ̀jọ́ tó sọ̀rọ̀ yẹn.
torí kì í ṣe ìbò ló ń bá kọ́kọ́ gba àgbo wọlé ni tó yóò bá ponú ọmọdé ṣẹlẹ̀ yẹn kò sí Nàìjíríà ọmọ tí ń sọ ṣe ní ìṣègùn ní bá wí sí bàbá agbórí kó bàbá agbó kó ní bá wí ìjọba tó àrò ní bá sọ̀rọ̀ nígbà tí ló ń lò. ọ̀dà ẹ ṣe gan bàbá wa ẹ ṣe gan ẹ ṣe tà ẹ má bínú mi ọwọ́ mi tẹ kíní ẹ̀yìn Ọlọ́run kẹ́mi ẹ bá wa gbóhùn sókè let's hear from him Ọlọ́run kẹ́mi lórí TikTok ẹ gbóhùn sókè. Ọlọ́run kẹ́mi they are there on my TikTok to report my page I am seeing the signal here. Ọlọ́run kẹ́mi àfa Ọlọ́run kẹ́mi àwọn Fúlàní ti wọlé o Yorùbá ẹ má yẹ kó wọ yín hang you are going down I'm gonna drop you wèrè kó lórí ibú ìyàwó asítẹ́dà bá wa gbóhùn sókè má bínú torí Ọlọ́run mo mọ̀ drop ẹ̀ anybody tó bá mute me I ma drop yín ta lélẹ̀. Prince MJ bá wa mute. I hate talking to people pé bá wa mute. I hate it. Ìyàwó Stella ṣe wà ń bẹ̀rẹ̀. Now, ẹ yẹ ká gbé call lórí phone. Aminatu bá wa gbóhùn sókè. Aminatu ẹ gbóhùn sókè. Aminatu ẹ gbóhùn sókè. Aminatu ẹ gbóhùn sókè if you are on TikTok ẹ máa bá wa power tap. Àwọn strange name tá à ń sọ fún wọn pé kán sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀. Yet she is on mute. Aminatu ẹ gbóhùn sókè. Dàbọ̀. I know ìkọ̀kọ̀ lè máa já yín bọ́ mọ̀ ráyè pàlàpàlà. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù bàbá wa. Àwọn nǹkan tẹ́ ń gbé jáde fún wa inú wa ń dùn gan o. Àwọn èèyàn wà lórí fóònù ìyàwó ẹ bá àwọn èèyàn wà lórí fóònù. Information gidi lélẹ́yìí ṣe rí àròkò náà ń pa yẹn wípé àwọn ò ní jẹ́ kí Tinubu ṣèjọba mọ́. ẹjọ ẹni sùúrù sir TikTok you guys are disturbing me ẹni sùúrù sir TikTok tẹ́ bá wọlé tẹ́ bá mute ẹ má bínú I will be forced to bring I have said this more than 10 times. I'm not bringing anybody up on TikTok again. Please stop sending requests because I will not bring anybody up. Kí máa gbáhùn sókè báyìí ẹ bá wa mute kò dáa náà it's not normal kò normal. Àwọn tó àdéhùn page mi kò sí underage ń bẹ I am not here to be rude to anybody. You love me, that's why you are here. You love Ilẹ̀ Yorùbá, that is why you are here. But distracting this show program is not good. Mo gba gift náà abẹ́ fún mi ní gift àti wọ́n pàmò tí ń ṣì ìdílé máa fún wọn láyé máa fún wọn kíní kan and kò bí mi nínú because mo ń ṣe lè fún wọn mi ni àwọn ibi iṣẹ́ máa dé máa tún máa pariwo ẹgbẹ́ kíní kan bá wa mute kò dáa torí Ọlọ́run kò dáa I am not forcing pé tó bá ti fún mi ní láyé ọ̀nù o mi ní gbé wá sókè I don't do it. ẹ máa tó pé tó bá fún wọn ní gift wọn lè gbé yín wá sókè before you send request you must send gift first. Mo ti fẹ́ send request lórí page kan rí wọ́n ní I must send gift first èmi ò ṣètọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn náà mi ní kẹ́ send gift tó gbé wá sókè gbé sókè tí mo máa kó dà ẹ bá wa gbó sókè bàbá mi. Yes ma ètò tẹ̀ ń ṣe Ọlọ́run ló máa pín in lérè ìdùnnú ayọ̀ á wà pẹ̀lú yín àti ẹbí yín o ṣe rí information tẹ̀ ń fi fún wa báyìí information títí láéláé yìí nítorí pé àwọn pípù yìí àròkò ni wọ́n ń pa fún wa wípé àwọn ò ní jẹ́ kí Tinubu débẹ̀ mọ́ pé àwọn dẹ̀ máa fa kiri but àwa tí Igbo ń sìn tá a bá gbọ́n ó yẹ ká ṣera wa lẹ́yìn ọ̀kan bá ti máa gbára wa lọ́wọ́ àwọn pípù yìí ní ká kúrò láàrin wọn nítorí pé àwọn pípù yìí ẹranko gidi ni wọ́n ìwà wọn ò yàtọ̀ sẹ́ranko wọn kì í gbàrin ìgboro inú igbó náà gbé nítorí iṣẹ́ ibi ọwọ́ wọn tán máa ṣe láti gba ìlú máwọn ìlú kan wá sọ pé àwọn làwọn ní ìlú yẹn irú àwọn pípù yìí a lè gbọ́dọ̀ lé wọn lọ pátápátá ni lágbára náà a máa ṣẹ́gun wọn a lè máa lé wọn dànù lágbára náà gbogbo ìmọ̀ wọn kò ní ṣe lórí wa àwa Yorùbá ká wá ṣera wa lẹ́yọ̀ kan ṣoṣo ìwọ ní Odùduwà kìíní kan ìgbàwo
tán ṣèbànújẹ́ tán ṣèbàjẹ́ bàbá wa olóyè Sunday Igboho kí wọ́n lọ ronúpìwàdà nítorí pé tó bá yá sí àníjùmọ̀ ní bàbá wa. ìyàwó astẹ́lẹ̀ má bínú mo láti disconnect yẹn má bínú mà mi sọ pé tó gbé ẹjọ́ fáǹsì I have to disconnect àwa gan máa gbójú ìjà fẹ́ni tó bá kọjú ìjà sí Sunday Igboho lọ́wọ́ ń ṣe a máa kọjú ìjà sí gbogbo wọn tá a bá kọjú ìjà sẹ́ni bọ́ọ̀lù tá a bá rí kó bú olóyè Sunday Igboho nínú àwa Yorùbá tá a bá ti rí a máa lọ lù ú pamọ́ lẹ́nu nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn Yorùbá kọ̀ọ̀kan ẹranko ni wọ́n tó ti bí sí mọ́ Fúlàní ẹranko gidi ni wọ́n tó jẹ́ pé ẹ ti máa mọ̀ pé àwọn yẹn gan wọn ní sọmọ. ẹ tó bá ti mute mo ń disconnect àwọn èèyàn lọ́wọ́ ni o if you don't mute I'm disconnecting people ó kéèyàn mẹ́ta yẹn ó pè mí tó bá kàn yín máa pè yín I don't want to be rude mo lọ síbi iṣẹ́ lálẹ́ máa parí báwa mute yẹn kò dáa ṣó yìí kò ti sún níbi ṣe wà yìí. Ó ti sún mi mo fọlọ́ bá búra mo ti parí báwa mute mo tún tẹ̀mẹ̀ 15 I'm tired. Àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. mo ń já ìbọ̀dì bọ̀ àdàpọ̀ pé méjì ó tẹ̀ mí lọ́rùn. Àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ti mọ̀ pé wọ́n lè máa ṣe ara àwọn ará ó lè já ara àwọn ará bíbà yìí. Ọmọ Ìgbò kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ń wo ọmọ Ìgbò kan tó ń sọ̀rọ̀. bàbá wa lo 1 minute sí bàbá wa round up. Ó ní pé kájọ. so mo gbọ́ wọlé tó pé mo láti wà lára mi rẹ́ kí tó yìí dùn ẹ̀dẹ̀ bá mo ara mi jẹ́. ó náà ẹ̀ṣẹ̀ rí nǹkan tí Tinubu ṣe ní pé kí gbogbo Yorùbá àti Ìgbò kan parapọ̀ wọ́n lè wà lọ́kàn láti lé àwọn pípù yìí tábàkànjẹ́ máa kọ́kọ́ pinná nítorí ìkà làwọn pípù yìí Ọlọ́run dẹ̀ máa gbàgbá Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ wọn ni Ọlọ́run tí ó fẹ́ lo Tinubu fún wa tẹ́lẹ̀ gbogbo wa nítorí pé Ọlọ́run ti wá change wa Tinubu gan Ọlọ́run tó dẹ̀ fẹ́ lò fún wa Ọlọ́run mọ̀mọ́ gbé jáde láti lò ní lágbára Ọlọ́run á dẹ̀ ṣàṣeyọrí lágbára Ọlọ́run gbogbo Fúlàní tó wà ní eré ọ̀dọ̀ wa tó ń fàbànújẹ́ fún Yorùbá lágbára Ọlọ́run orí alálẹ̀ máa bá wọn jà. àṣẹ ẹ ṣeun gan sa. ikú ìyà gbogbo wọn máa kú tọmọtọmọ tí màálù wọn. àṣẹ ẹ ṣe bàbá mi ẹ ṣeun gan. I'm bringing people up on TikTok now. Mo follow bá búra mi ní sọ pé mute again. I will not say it. You don't mute, I bring you down. That is just it. Bàbá wa kí lórúkọ wọn? Okay, one second. Bàbá wa Ṣọlá bàbá wa on mute. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀ sà. Yes, ma. Akweto, yeah. Àjọ ń ṣètò ní 2 minutes lẹ́ẹ̀ máa lò sà. 2 minutes everybody. Ọkọ̀ tí kò fẹ́ sọ ni pé ọwọ́ ti bà wọ́n ọ̀rẹ́ di ẹ̀rù ló ń bà wọ́n. Ló yẹ kó máa sọ báyẹn ẹ̀rù ló ń bà wọ́n. Wọ́n rò pé ẹ̀gbọ́n ti padà sí gbòòrò. Àwọn òṣìṣẹ́ ní àwọn ọmọ ẹ̀rù ló ń bà wọ́n. Nǹkan tẹ́mi lè sọ nìyẹn máa ń. Ẹ ṣe gan, God bless you sir. Ẹ bá wa mute ẹ ṣe gan. Ẹ má bínú tó lọ I am not rude but sometimes ó máa ń kàn mí lára kí n máa pẹ́ bá ìyá ọmọdé pẹ̀ tí bàbá wa Káyọ̀dé bá wa gbóhùn sókè sà. Bàbá wa Káyọ̀dé ṣe wà ń bẹ̀ bá wa gbóhùn sókè ọmọ akin ẹ gbóhùn sókè lọ́wọ́ kan. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ bá ọmọ akin ẹ fi mí ṣẹ́jú kan ẹ bá wa ẹ bá wa gbóhùn sókè. Yoruba. I'm not ready to tell. I'm not ready to tell anybody to mute. I'm bringing anybody down. Anybody. I'm dropping anybody. Not ready to say mute. I'm not ready to do that. Ẹ bá gbóhùn sókè. Adara fún yín. Ọlọ́run ilẹ̀ Yorùbá tì í lẹ́yìn. Àwọn alálẹ̀ Yorùbá ìlọ́wọ́ sókè. Sẹ́rí ọmọ Fúlàní tó ń sọ̀rọ̀ yẹn kì í ṣẹjọ́ ẹ̀. Àwọn bàbá ló fún lọ́rọ̀ sọ. Àbúrò tí ń gbọ́ báyìí Ọlọ́run jẹ́ kí iye wọn. Bàbá I'm going sir. I'm fed up. So it is. Ọlọ́run jẹ́ kí iye wọn. You call me, you don't mute, I bring you down. Tẹ́lá sì pé wọlé sọ̀rọ̀ o. So ó dàbí pé iṣẹ́ tọmọ Fúlàní yẹn sà ó ti mú everybody. Ó dàbí pé ó ti mú everybody. Èèyàn máa wá sórí show láti ṣe show tó dùn. People will just make sure they frustrate you.
ìyá mi owó ò lè sáṣẹ iṣẹ́ tí ẹ ò lè mú wá màá mi. ẹ bá gbó sókè lórí fóònù. Hello. ẹ káàbọ̀ sir. How are you, Yorubawuyi? I'm good, sir. I'm not good this evening. I'm not good at all. I'm frustrated. Màámi mo kí yín. Sórí ọ̀rọ̀ wọn nílọrin yẹn kí wọ́n fọwọ́ kí Abdulrahman ẹni ànúgbò tí ń bọ̀ bò ti pè kó lọ kówó owó security vote tó gbà kókó jáde kó gba Àmọ̀tẹ́kùn onìkan ní ìlú Àmọ̀tẹ́kùn nínú gbogbo ilẹ̀ Yorùbá àwọn Mayetti Allah ló ń lò kókó wọn jáde Sunday ọ̀ráyé àti wáyanjú ẹ̀ ń gbà Sunday dìde ààrẹ ní support Sunday o tó kọ́ Sunday lẹ́pẹ̀lú bọ́lọ̀ ń ṣe gbàdúrà wa kọ́ bá fi sílẹ̀ jẹ́jẹ́ kóra láàfíà lólé ayé rẹ̀ kọ́ yanjú ara wọn ní Kwara àtàwọn àpá àwọn gbogbo tó wà ń bẹ̀ o kọ́ yanjú ara wọn kọ́ bá fi Sunday lọ́rùn lẹ̀ kí gómìnà wọn ó mọ̀ pé Fúlàní ni Ramoni Fúlàní ni Bọ́lá Sàràkí ya ọ́ Fúlàní ọkọ̀ ìdàgbàsílẹ̀ Yorùbá ni tó kọ́ máa yanjú ara wọn lọ́hùn àwọn tó ń pe Sunday àti VDM kọ́ fi wọ́n lẹ̀ kọ́ yanjú ara wọn pẹ̀lú gómìnà wọn. Àdúrà tiwa ní pé kọ́lọ́hún ó ṣàánú wa kí Tinubu yọ̀ǹda wa jẹ́jẹ́ kó má fẹ́ bí wa tàpàlà bí wọ́n ti múra wálẹ̀ ní ìsìn wọ́n ti pàdé àpòpọ̀ mọ́ yíbò ní ìsìn wọ́n wá mú wa sáàrin kí ẹlẹ́dàá wa ó ṣàánú wa kan kí Tinubu yọ̀ǹda wa ká máa lọ because ọlọ́mọ jẹ́ kẹ́mi wá wà nínú ewu. bẹ́ẹ̀ni. kọ́ má fẹ̀mí wá ṣòfò kọ́lọ́ ń yọ̀ǹda wa àdúrà lókun tá a máa gbà ní ìsìn o torí ààwẹ̀ mùsùlùmí ti fẹ́ bẹ̀rẹ̀ tí kìrìsìtẹ́nì náà ti bẹ̀rẹ̀ àdúrà láwọn wà kọ́ ló ń bá a wọnú Tinubu àwọn bàbá wa. Àkànbí ọmọ olódòdẹ. Àkànbí olódòdẹ bó ti máa ń pè káwọn bàbá wa dẹ̀ wá tún dìde bọ́ ṣe dìde tán bá wa gba Sunday lẹ̀ kán tún bá wa dìde bẹ́ẹ̀ náà kan lọ bá wa bá Tinubu sọ̀rọ̀ gbogbo torí Ọlọ́run kó má fẹ̀mí wa ṣòfò torí tí Ọlọ́run níjẹ́jọba wọ́ sọ́wọ́ wọn o Tinubu ò gbọ́dọ̀ lùsì ìjọba yìí ìjọba ò tún gbọ́dọ̀ bọ̀ sọ́wọ́ wọn àdúrà ní ká máa gbà kí ìjọba má bọ̀ lọ́wọ́ Tinubu torí gbogbo wọn ti pàdé àpòpọ̀ mọ́ ní ìsìn ọmọ Àtíkù ó lóun máa join Tinubu. ó ti join APC. ó ti join APC Ìyábọ̀ Ọbásanjọ́ náà. òun náà ti join APC gbogbo wọn ni mo ń fọ́lọ̀ àwọn wèrè. àwọn wèrè tó jẹ́ kó wa náà wà dà láyé Gbẹ́ngà Daniel ní Ògùn ó fi Ìyábọ̀ ṣe Minister of Health Jonathan tún mú lọ federal ó tún fi jẹ Minister of Health gbogbo wa ló kó wa ló wá jókòó sí Boston lamẹ́ríkà ń bíbá ìní ìsìn ó tún wá fẹ́ padà wà níwájú wá tún wá ṣe APC àdúrà tiwa ṣáàníkan náà ó ṣàánú wa. ẹ ṣe màmí. Tinubu tún wá lẹ̀ á ní pàdé ayé. ẹ ṣe màmí. ọmọ Akin mistakenly mo fi gbé yín bọ́lẹ̀ o now I'm gonna take a deep breath please mo máa play video of boy uninterrupted so màá lè calm like right now I'm nervous. So màá lè calm ara mi díẹ̀. Let's hear from this guy. I'm not going to talk. I'm going to calm myself. Please, let's hear from him. Láti bẹ̀rẹ̀. wa náà ni à ń gbọ́ awuyewuye tó ń lọ pé Olóyè Ìgbòho wọ́n ti dé padà Sunday Ìgbòho pé wọ́n ti rìlíìsì wọn wá sí ọwọ́ ń tẹ̀lé kó lórí wọn. ṣùgbọ́n ìkìlọ̀ tèmi wá fẹ́ kí wọ́n lọ àti béèrè tí mo fẹ́ béèrè òun náà ni pé téèyàn bá fẹ́ jàjà ìlú téèyàn dẹ̀ fẹ́ jà àjàyè pé èèyàn fight fún right èèyàn máa ń jà at right way mi èèyàn ò kí ń jà at wrong side. gbogbo àwọn tẹ ti pa gbogbo àwọn tẹ pa èwo nù wọn lè sọ pé gbogbo àwọn tẹ kó bá àwọn tẹ bà dúkìá wọn jẹ́ tẹ pa tẹ ṣe wò tẹ fi wàhálà bá wọn mélòó nù wọn lẹ bá ọwọ́ rẹ̀ nù sẹ láabi sẹríkì gàngàn tẹ lé tẹ bà gbogbo dúkìá rẹ̀ jẹ́ tẹ bà gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ ó di èèyàn mélòó tí ẹ ti gbọ́ pé tọ̀ lágbájá àti lágbájá o tú lágbájá náà fi mú àbí tú lágbájá náà fi jí pé ọwọ́ sẹ́ríkì la bá ń bẹ̀ nígbà tán jí gbé àbí ó dèèyàn mélòó tán ti mú tẹ bá ó ti ha gbárí ọwọ́ ọmọ sẹ́ríkì lára rẹ̀ pé tọ̀ ọmọ sẹ́ríkì la bá tó jí lágbájá gbé o. so dídé lédè yẹ mọ̀ pé àdéhùn yín gbà tẹ ní bóyá bíi láti ẹ̀ náà ni ẹni tí wọ́n bá tún yín lè lénìí lórí ètò Kọ́lá Olóòtú pé tá bá tún yín lè lénìí
ọ̀la ẹ̀ ń lọ sí Kwara ni Kwara tẹ wá lẹ́ẹ̀fẹ́ lọ náà àwọn ò lè sọ pé ẹ̀ ní lọ àti lè sọ pé lọ ṣùgbọ́n nǹkan táwa mọ̀ náà ni pé tẹ bá tún lọ bẹ̀ náà àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ náà lẹ́tún fẹ́ lọ fìyà jẹ. ṣé wọ́n ti máa ń jàjànú ẹ̀yìn kọ́ ọmọ tí yín ẹ kó wọn sábẹ́ bògì ẹ wá ń fìyà jẹ ọmọ ọlọ́mọ nú òrùn. ṣé bẹ́ẹ̀ yẹn sì ń jàjànú ṣé bẹ́ẹ̀ yẹn sì ń tò ìlú nù ẹ patélé ẹ wá ní kìlú tò ṣé tẹ bá pọmọ fúlàní lẹ́ni fúlàní kan máa rí yín lọ́nà inú àádùn àbí ẹrù bóyá tẹ̀yìn bá ṣe lẹ́ni tẹ bá kó bẹ àwọn ọmọ tí yín ó báwo lè ṣe fíù pé àwọn tí yín báwo lè ṣe fíù pé ojú wo lè rò bóyá wọn máa fi wọ ọmọ tí yín ẹ̀sùn wo pé wọ́n sì wá jámù wọ́n sì wá bì kan iṣẹ́ ọlọ́ọ̀ni ètò ọlọ́ọ̀ni ẹ rántí pé kò síbi tán wà tójú ọlọ́run ò tó wọn ìtẹ́ bá ṣe lẹ́ni yóò hù fáwọn ọmọ yín lọ́la ẹ mọye ẹ̀mí tó ti jẹ̀yà látara ti yín ẹ mọye ẹ̀mí tó ti ṣòfò látara ti yín ẹ mọye dúkìá tó ti ṣòfò látara ti yín ẹ sì tún kọ́ntínú láti tún máa proud lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tí ò dáa pé Fúlàní ní àwọn náà pa àwọn bàbá wa àwọn náà ó di Fúlàní mélòó tẹ̀yìn mọ̀ pé ọmọ bàbá lágbára ti ń gbé àdúgbò báyìí pé wọ́n ti bá ibi tó ti pààyàn rí àbí ibi tó ti jíyàn rí àbí ibi tó ti réèpù èèyàn rí. ẹ bá wa pa tàpẹ̀ jẹ́ bá wa pa. ẹ̀yin dìdìrín aláìlọ́pọlọ ẹ̀yin náà sátẹ̀lé káàkiri wọ́n fi yín ṣẹrú ẹ̀yin náà kó lọ ọjà bàtọ́ ní plan fáyé tiẹ̀ wọ́n ṣe ní mọ́ kó ẹ lọ jàjà ìjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà àbí kí ló fi over ilẹ̀ Yorùbá àbí kí ló fi over Fúlàní kí ló fi over ẹ̀yin gangan fúnra yín kí ni rìsọ́ọ̀tì wàhálà gbogbo ìjà tẹ́ ìjà gbogbo àgbákò tẹ́ fi bá àwọn èèyàn kí ni rìsọ́ọ̀tì yín lórí ẹ̀. sẹ́rí ìkìlọ̀ mi lélẹ́yìí dídé tó dé yìí abẹ́tà kẹ jókòó ara yín jẹ́ kẹ máa wá táwọn ọmọ yín ó jẹ àtàwọn ẹbí yín gbogbo wàhálà tẹ́ kóra yín sí oríyìn tẹ́ rí ń bẹ̀dà ẹ lè rí oríyìn bẹ́ẹ̀ tó ráwọn tí ò mú wọn tí ò mẹsẹ̀ lẹ́ fìyà jẹ orí wọn máa bí yín orí wọn máa bí yín ẹ sì kọ́ sọ́wọ́ òsì kó mọ̀ bá. orí tiwa ò ní bí yín àbẹ ọtí ẹnájì ti dé padà sórí tiwa ò ní bí yín orí tiwa ò ní bí yín orí tiwa máa sùn àbórí ọmọ lọ panadol sórí tiwa máa lọ sleeping tablet ó máa lọ fọlọ́n 5 orí tiwa máa sùn orí tó máa kó ẹ̀ṣẹ̀ ti orí máa kó blow ti orí tí tó fẹ́ bí wá yẹn bí orí tiwa ò ní bí yín a lè lọ sóko ìwọ wèrè yìí ṣe ń da màálù káàkiri ní gbogbo ìgboro ọmọ Yorùbá ò lè rìn láàrin ìlú kẹrẹ bá jí wa gbé ẹkẹrọ jẹ oko ebi ti fẹ́ fọ́ ojú anybody wọ́n ní ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ máa jalè ibo la ti fẹ́ ṣiṣẹ́ ẹ ti kórí ibú ọlẹ Yorùbá ẹ ti fọ́ everything lójú náà sọ fún wa everybody wá sá lọ sókè òkun Yorùbá ń sá jáde kúrò lé à ń sá lọ sókè òkun ẹ̀yin wèrè yìí ń sá wá sórí ilẹ̀ wa àwa ń sá lọ sókè òkun à ń sá lọ sóbòdó òyìnbó èyí wá sá láti inú igbó èyí sá wá sí ilẹ̀ wa èdè wa ló sọ lẹ́nu o ẹ ti wá mú àwa ẹ ti gbé àbùdù sí wa lẹ́nu tó bá fẹ́ sọ̀rọ̀ sí wa ní adúpẹ́ pé lè Sunday Igboho ti dé tó bá pọ̀ mọ́ Yorùbá ló fẹ́ sọ̀rọ̀ sí wa gbọ́ alihamdulilayi ìwọ ń sọ èdè Yorùbá o adúpẹ́ ló sọ o sọ alihamdulilayi o ẹ gba èdè wa lẹ́nu wa ẹ wá gbé àgbákò èdè ẹ gbé sáwọn èèyàn wa lẹ́nu ẹ ti gbalẹ̀ wọ́n lọ́wọ́ wa abájọ ní this plan has been ongoing since ní school tó bá sọ Yorùbá báyìí you are speaking vernacular wọ́n fẹ́ lù ẹ̀ pa you are speaking vernacular wọ́n mú èdè wa wọ́n mú ìṣòpá àwọn gbà kúrò lẹ́nu wa àwọn ọmọ wa sọ wá ní pé kí dáadáa ló wà bẹ́ẹ̀ sọ wá gbọ́ wúmù ẹ jẹ́ káwọn ọmọ wa mọ̀ pé wúmù kọ́ ni à ń pè èdè wa ìyá ló ń jẹ́ wúmù ábù bàbá ẹ ti gba bàbá náà kú ẹ̀yin èèyàn má fi èdè yín kọ́ àwọn ọmọ yín ọmọ ẹ wà ní Canada ọmọ ẹ wà ní Germany jẹ́ kí ọmọ ẹ mọ èdè ẹ sọ jẹ́ kí ọmọ Yorùbá sọ wúmù Sandy àfẹ́ gbọ́mọ ẹ kó ṣì dànù orí ti yín mọ̀ fìyà jẹ wá orí tàwa ń kọ́ orí tí wọ́n máa sùn they play they what they play orí tí wọ́n gan ó máa gbé gbóngbó báyìí ni tó bá possible orí wọn máa mú AK dání orí àtòrí wọn máa jà ní mòrá àti dára mi padà mòrá àì sọnù ìtẹ fi bá àwọn Fúlàní táwọn ọmọwọ́ tí wọ́n mẹsẹ̀ tẹ́ fìyà jẹ wọ́n tẹ́ bá nǹkan ni wọ́n jẹ́ tẹ́ da dúkìá wọn rú ẹ lọ kọ síbì kan kalẹ̀ mo fi Ọlọ́run ọba búra kẹ́ ló 1 million years àwọn ọmọ yóò jẹ̀yà rẹ̀ ìyìn ṣépè fún yín o ṣùgbọ́n kò sí. àwa náà ò ṣépè fún ẹ o gbogbo ọmọ Yorùbá ẹ má ṣépè fún o ṣùgbọ́n èyí náà bá mi sọ̀rọ̀ fún èmi ò ṣépè fún ẹ bájá bá lo 20 ọdún láyé ẹ̀rọ ògún ni èmi náà ò ṣépè fún ẹ o ìwọ ò ṣépè fún Sunday Igboho àwa náà ò ṣépè fún ẹ mo tájá bá lo 20 ọdún láyé ẹ̀rọ ògún ni
bí àwọn kàràbọ̀ bá fi olùgbowó fọ́ orí ẹ̀ kan pa àwọn tó máa fi bọ̀gún á fi bọ̀gún àwọn tó máa fi àbí kí mọ́tò padànù àwọn náà ṣépè fún ẹ àdàbí tó bá ṣe wípé ẹ máa pa ọmọ Yorùbá nílẹ̀ ìfẹ́ máa èyí náà bá everybody pọ̀ mi sọ̀rọ̀ ẹ̀ ọ̀kan fún máa pín ẹ̀ síta àdàbí tó bá pè ẹ̀ máa pa ọmọ Yorùbá mi sọ́wọ́ la bí ìyàwó la bí ó wá láti ìlú òyìnbó wá sí Nàìjíríà àti 5 years ló lọ Amẹ́ríkà ó wá sí Nàìjíríà ẹ̀ jígbẹ́ ẹ̀bẹ̀rẹ̀ 50 million bóyá 20 million náà fún yín ẹ̀ pa ẹ̀ mọ èèyàn tẹ́ ti pa padà ní voice note yín tẹ̀ ń báwo èèyàn wá sọ̀rọ̀ ẹ̀ á máa gba 20 million á máa gba 20 million 20 million ẹ̀ ń gba 20 million ẹ̀ gba ẹ̀ tó torí Ọlọ́run fún wa ṣẹ́jú kan torí Ọlọ́run bá mi ẹ̀ ń gba 20 million 20 million 30 million lọ́wọ́ àwọn èèyàn wa wèrè sọ́dọ̀ sókè pẹ́ǹgì lórí ibú ọmọ àlẹ́ olójú bíntìbíntì bíi ìhókó sọ́dọ̀ gba ẹ̀ lọ́nù. gbàtọ́ ní plan fáyé tiẹ̀ wọ́n ṣe ní mọ́kó ẹ lọ jàjà ìjà tẹ́ ń jà kí ló fi over Nàìjíríà àbí kí ló fi over ilẹ̀ Yorùbá àbí kí ló fi over Fúlàní kí ló fi over ẹ̀yin gangan fúnra yín kí ni rìsọ́ọ̀tì wàhálà gbogbo ìjà tẹ́ ìjà gbogbo àgbákò tẹ́ fi bá àwọn èèyàn kí ni rìsọ́ọ̀tì yín lórí ẹ̀. sẹ́rí ìkìlọ̀ mi lélẹ́yìí dídé tó dé yìí abẹ́tà ẹ jókòó ara yín jẹ́ ẹ máa wá táwọn ọmọ yín ó jẹ àtàwọn ẹbí yín gbogbo wàhálà tẹ́ kóra yín sí oríyìn tẹ́ rí mẹ́dà ẹ lè rí oríyìn bẹ́ẹ̀ tó ráwọn tí ò mú wọn tí ò mẹsẹ̀lẹ̀ fìyà jẹ orí wọn máa bí yín orí wọn máa bí yín ẹ sì kọ́ sọ́wọ́ òsì kó mọ̀ bá a sọnù ìtẹ́ fi báwọn Fúlàní táwọn ọmọwọ́ tí wọn mẹsẹ̀ tẹ́ fìyà jẹ wọ́n tẹ́ bá nǹkan ni wọ́n jẹ́ tẹ́ da dúkìá wọn rú ẹ lọ kọ́ síbì kan kalẹ̀ mo fi Ọlọ́run ọba búra kẹ́ ló 1 million years àwọn ọmọ yín ó jẹ̀yà rẹ̀ ìṣẹ́pẹ̀ fún yín o ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ pẹ́ tó àwọn ọmọ yín ó jẹ̀yà rẹ̀ mọ wọn òbí tó pé wọ́n lọ́mọ kéékèèké wọ́n sì pa wọ́n tó wọ́n pa wọ́n fọmọ wọn lẹ̀ wọ́n pọ̀ wọ́n fìyà lẹ̀ nítorí tiyín àwọn ọmọ tí yín ó jìyà rẹ̀ mo promise yín wọ́n jẹ wábìláì tàfíkìyà. ṣe gbọ́ ọmọ Yorùbá ẹ bá gbọ́ Sunday Igboho ló ń bá wí irọ́ lẹ pa ó yẹ kí gbogbo àti mọ̀ wípé àwa ló ń bá wí tó bá ti wà á yẹ yín dáadáa. torí àmọ́wọ́ àmẹ́sẹ̀ gbogbo wàhálà tẹ kó bá wa àmọ́ kankan pa ẹ̀ ó dé èèyàn mélòó tẹ́ ti bá lọ́wọ́ wa àtijọ́ tán ti sọ pé Fúlàní ń ṣe àní ẹ mú Fúlàní agboolé bìkan tẹ̀yìn mà ládùúgbò bìkan pé. ibo lágbólé yín ilẹ̀ Yorùbá àmọ́ wàá dáre wọn ni kẹ́mú Fúlàní agboolé bo nílé yín ṣàgbólé alọ́ba ni agboolé Balógun àbí agboolé tó kí ló ṣe ń tẹ àwọn ọba wa wọ́n fún àwọn ọba wa ní amẹ́ríyá so àwọn ọba wa máa bí ọmọ wọn ọmọ wa sọ ọmọlé ọba lèmi gbogbo ọba tó ń fẹ́ Fúlàní ẹ̀yin inú Ọlọ́run ni ẹ̀yin inú alálẹ̀lẹ̀ Yorùbá nàgàgà yẹn ọba tẹ́ ẹ̀ fẹ́ Fúlàní lásìkò tó ń gbóná yìí ní ìsọ̀rọ̀ tó ti fẹ́ nígbà ìmọ̀ kó àwọn bàbá wa da ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ Fúlàní lásìkò tó ń gbóná tó ń pa ọmọ Yorùbá yìí gbogbo ẹ̀yin ọba yẹn ẹ̀yin inú Ọlọ́run ni.